Orí má ṣe mí lọ́mọlẹ́lẹ̀. Adénúwà ọ̀làgbàgbé ìpìlẹ̀ ṣe mí lọ́mọ. Ẹ̀dá má ṣe mí lọ́mọlẹ́lẹ̀. Mọ̀mọ́re bẹ́ẹ̀ gbé wọn sórí ìtẹ́ ọba. Wọ́n á jábọ́ bẹ́ẹ̀ ni ẹ̀san ní èpè kọ́. Wọ́n á tẹ́ ègún bọ́ èpè kọ́. Wọ́n á tẹ́ ọmọ ènìyàn. Ẹ má máa wọ̀nà burú kiri. Ọ̀nà àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ. Ènìyàn tó gbin ọsàn tó fẹ́ ká lẹ́sẹ̀kẹsẹ̀ yóò wá ti ṣe. Àsìkò Elédùà 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 lójú. Yá mi ìrètí rẹ̀ pọ̀ gbọ́. Àsúré tètè kọ̀kọ́ kò kọjá ilé. Ìrọ̀rùn dẹ̀dẹ̀ kan kò ní sùn sọ́nà. Àmùkù mẹ́kọ̀ọ́ ènìyàn ló sáré kọjá orí. Torí lọ́wọ́ orí nìre wà o. Ohun ọwọ́ ènìyàn ò tó. Máa lọ fi gàngàn fà á. Tòrò ń jábọ́ léni lórí. Ká má bá kábàámọ̀ ọmọ ènìyàn. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. Gbogbo àfipáwó tó sọ lẹ́nu láì mọ̀ pa wọ́n sọ àpòyàkọ́. Ohun ọwọ́ ènìyàn ò tó. Máa lọ fi gàngàn fà á. Tòrò ń jábọ́ léni lórí. Ká má bá kábàámọ̀ ọmọ ènìyàn. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. Gbogbo àfipáwó tó sọ lẹ́nu láì mọ̀ pa wọ́n sọ àpòyàkọ́. Ẹ̀tẹ́ ń bẹ fọ́mọ tó dẹ́tẹ̀ tí kò lè dá gbogbo. Orí má ṣe mí lọ́mọlẹ́lẹ̀. Adénúwà ọ̀làgbàgbé ìpìlẹ̀ ṣe mí lọ́mọ. Ṣé ti ẹ̀ possible kéèyàn rí ṣe níbi tí èèyàn wáyé láti ra ká wípé kí n kàwé, tí n bá kàwé kí n lè jẹ́ èèyàn. Mo mọ̀ ní HND, mo mọ̀ lọ Kwara Poly, mo mọ̀ ní HND. Ó dáa kí wá nìkan tí HND mi wá wúlò fún báyìí nísìn. Nígbà tó jẹ́ pé àtìgbà tí mo ti padà sí ìjọra bá díẹ̀ báyìí kò síṣẹ́ kankan. Bàbá ló wà nínú ilé òun. Ikọ́ tó bẹ̀rẹ̀ sí bàbá nísìn àmọ́ bí ìbá ṣe pé ikọ́ ṣe bàbá tí wọ́n dá bàbá dúró níbi iṣẹ́ mẹgáàdì tí bàbá ń ṣe bí owó bàbá nínà ní ti máa gbowó. Mo ti jí láàárọ̀ ìbáyìí nísìn ní ti ń jẹ ní ti mọ́ láàyè là ẹni tí ò bá lówó lọ́wọ́ kò mọ̀ dáa fún fa. Ọlọ́run ọ̀dọ̀wọ́ rẹ o. Ṣẹ̀rí lórúkọ mi mọ̀. Ṣẹ̀rí. Ọmọ olúwo ni ẹ́? Ọmọ Ọ̀yọ́ ni mí mọ̀. Ọmọ Ọ̀yọ́. Ọ̀yọ́ ilé àbọ̀ yòókù? Ọ̀yọ́ ilé ni mọ̀. Ọmọ Ọ̀yọ́ ilé. Ibo lágbólé yín? Agboolé Àgbákin ni. Àgbákin tòkè àbí tìsàlẹ̀? Àgbákin ìsàlẹ̀. Àgbákin ìsàlẹ̀. Irọ́ o. Àgbákin àwọn àṣàmú nìyẹn? Bẹ́ẹ̀ ni mọ̀. Ìyá wa ṣe mọ́ ibẹ̀. Kó máa wo nǹkan o. Ìyá Ọ̀yọ́ ṣe o ti rí. Bọ́lọ̀ ń ṣe ń ṣiṣẹ́ nìyẹn o. Ṣó mọ̀ pé mi àti àwọn ọmọ Àgbákin àṣàmú kan ńgbà tá à ń dàgbà
àjọ lo ìsàlẹ̀ kó jàtìjàtì. Ṣé ẹ mọ̀ wọ́n dáadáa? Ìwà wọn dẹ̀ dá o. Abájọ tójú ẹ̀ ṣe tutù báyìí. Èyà ó tiẹ̀ dábẹ̀. Ṣùgbọ́n torí pé mo mọ àwọn ará àgbà kin àṣàmú yẹn rí. Kò mí pé ààyè wà fún rọ̀bọ̀ rebe o. Ṣoré mi, ẹni tó bá máa bá mi ṣiṣẹ́. 1, kò ní ṣọ̀lẹ. Kò ní jalè. Kò ní gbọ́ tẹnu eku kóró fẹyẹ. Kó gbọ́ tẹnu ẹyẹ kóró fẹja. Èmi ò fẹ́ gbọ́ yìí sọ yìí. Ṣé o ti rí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ káàkiri nínú ilé mẹ́ẹ̀? Ẹ pọ̀. Mi ì fẹ́ nǹkan tó máa da àwọn ọmọ mi láàmú àbí tó máa lé wọn lọ. Bí mo dẹ̀ ṣe ń ṣe sí wọn ni màá ṣe sí wọn náà. Kò ń ṣe kó gbọ́ tẹnu rí sí kó lọ sọ fún Rachel tàbí kó gbọ́ tẹnu Rachel kó sọ fún Àjọkẹ́. Ṣé àlàyé mi yé ẹ? Bó tiẹ̀ gbọ́ ológì ní ìyá àgbà ṣé bára rẹ̀ là ń lọ fún alágẹmọ ti bímọ tiẹ̀ tán o àìmọ̀jú ebókù sọ̀wọ́ ọmọ ká bá ní wáṣẹ́ lè mímọ o èmi ọmọ ká tó bá ní ṣe o. Sẹ̀rí fátù wo ibi iṣẹ́ ni mo ti mú ọdẹ yìí o má dojú tì mí o nítorí pé wọ́kọ̀ lẹ́ni àkọ́ tí màá kọ́ mú wá síbí yìí o. Òótọ́ ọ̀rọ̀ dẹ ló gbọ́ yẹn alágẹmọ ti bímọ ẹ̀ tán àwọn òbí ẹ̀ ń kọ́ ná. Ọ̀rọ̀ ńlá lẹ béèrè ìyá wa ìyá rẹ̀ ti kú bàbá rẹ̀ náà sì ti kú tipẹ́ èmi nìkan ni mo kù bí Ọlọ́run fún Sẹ́ẹ̀dì Fátù. Èyà kí ní ìlọ yẹn dáadáa Ọlọ́run ló ń kù bí Ọlọ́run fún ẹ bó ti ẹ̀ jẹ́ pọ́lọ́run ọba lójú gbogbo wa lọ bó bá dójú sí wàhálà àti ẹni òótọ́ dẹ̀ ló sọ fún ẹ yẹn ìwọ kọ́ ló máa kọ́kọ́ mú wá ṣiṣẹ́ ń bì báyìí àlàyé mi yẹ ó yá lọ bá àwọn yòókù ẹ̀ ń ta. Ẹ ṣé ìyá wa ẹ ṣé mo dúpẹ́. ìwà wa má gbẹ́rù lọ òun lọ bá wọn ṣiṣẹ́ mi tó gbé síbẹ̀ yẹn. Gbẹ́rù kalẹ̀. Ìyá wa ìwọ ló ṣe. Ẹ ṣé. Ọmọ náà bí mo ṣe ń wojú ẹ̀ tutù dáadáa kọ́lọ́hún kó gbà fún dídé. Ẹ ṣé ẹ pẹ́ fún wa ẹ ṣé o. Bá mi pé rí sí kò ní mo sọ pé kíní àpótí rí sí. Mọ̀nàmọ́ná òde kọ́. Ẹlẹ́dàá máa sùn jídìde nítorí ọ̀rọ̀ mi. Òkùnkùn ṣú sọ́nà yìí. Mọ̀nàmọ́ná òde kọ́. Bíọ́dún láìlá Hafiz láìlá Hafiz mo ti ń tàrà káàkiri ibo kan mẹ́rin ni mo béèrè lọ́wọ́ rẹ̀ nísìnyí pé mo ń béèrè ìwé kan tó kọlà àti ìkọ̀ báyìí tó ga ẹ̀yin mo fi ń júwe. láìlá nọ́mbà 8 níbẹ̀ o nọ́mbà 6 níbí. mo dààmú gan o Bíọ́dún nígbà tẹ kókó ń bá dé àtẹwá kó wá sí ìsàṣeyìn bíi pé yẹn kúrò ní ìgboro kó wá sóko ni. kò yé ọ ni kò yé ọ sórí ó yàtọ̀ síra wọn sórí ibẹ̀ ní bádíà lọ́hùn èrò pọ̀ ń bẹ púpọ̀ jù wọ́n tún wá ilé tó púpọ̀ mọ́ra wọn tó bá ibi báyìí fàájì pọ̀ ilé skátà dáadáa atẹ́gùn sì ń fẹ́ wọlé fàájì pọ̀ ní. kúnlẹ̀ ńkọ́. ó wà nulẹ̀ mo fi lẹ̀ nulẹ̀ nìsín. ẹ dákun ẹ ṣàánú mi mo ti parí iṣẹ́ ndì mi ayé mi ti fẹ́ bàjẹ́ sí bádíà lọ́hùn kò sí iṣẹ́ kù tí wọn kàn. ẹ mọ̀ tún gbà fi ṣe ọmọ ìyá rẹ̀ ewu tí kúnlẹ̀ bá sì fojú rẹ̀ wà láìnú ẹ̀ ọdún. kúnlẹ̀ lákúnlẹ̀ mọ̀ bọ̀ lákúnlẹ̀. eré mi sọ eré lọ́sàn yìí. lákúnlẹ̀. láti àlùbá máa tó. sọ fún ẹgbẹ́ òní sẹ́ńjì wèrè. mi ní sẹ́ńjì o. láti àlùbá máa tó. máa tó mo rí ṣé kí n má gbowó lọ. tó bá ti pé kó máa gbowó ẹ̀ máa tó. máa tú Yanova. láti àlùbá máa tó. máa tú o. láti àlùbá máa tó. máa tú Yanova. wọlé máa tó. Yanova o. èló la ló wà lọ́wọ́ yín. wọ́n fún wèrè lówó. mi ní ṣéǹjì wá padà. máa tú Yanova. láti àlùbá máa tó. ó lè ta ọmọ tí ń tajà ó lè tajà ní ọkọ̀. ó yóò gérò lọ́wọ́. yóò gérò lọ́wọ́. láti àlùbá máa tó. Mato kò sí láfihàn ẹ̀yà wọlé àti àlùbá Mato àti àlùbá Mato àti àlùbá Mato àti àlùbá Mato ọ̀gá mi tún síwájú Mato àbí tún tó lajú ẹ̀ Mato Mato
Ó lè ṣiṣẹ́ wa o. Kí ló tí ń lè ṣe? Oríṣiríṣi ẹ̀gbin làwa ń fojú rí lójoojúmọ́. Ẹ lọ ọmọ mi ò sọ̀rọ̀ sí yàn báyìí bígbà tó yẹ pé Ọlọ́run kọ́ lọ́sẹ̀ dé yàn ni. Àwa tá a kàwé àwa lè fara mọ́ ti a ìwọ tó ka nǹkan kọ́ ṣé wọ́n lè fara mọ́ gbogbo ẹ̀gbin tá à ń rí ni. Bíọ́dún tí n bá kú rí mo ṣáà ti sùn rí bí n bá tiẹ̀ bímọ rí mo ṣáà ti rọmọ lẹ́yìn ẹ̀dìyẹ rí ẹni tí n bá tiẹ̀ wá fi ṣe mọ́tò ṣiṣẹ́ ṣe mo ṣáà ti bá yín lọ tírípù kan bíi méjì rí gbogbo ìṣòro tí àwọn pásẹ́njà ń fojú àwọn kọ̀ǹdọ́tọ̀ rí pátá ń lèmi náà mọ̀ ṣé ti ẹni tí ó wọkọ̀ tí ó pé kò sówó ní ká sọ ni àbí tèyí tí ó pòwó ń wò pé àbí táwọn tá a ti ẹ̀ mọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ tó jẹ́ pé tí wọ́n bá wọkọ̀ ó ku agbowó ọkọ̀ tí ó béèrè owó lọ́wọ́ ọrú wọn. Wàláì gbogbo wàhálà tí téèyàn ṣe lẹ́nu mọ́tò pátá mọ́ fá wàláì mọ́. ìyẹn lórí ìyẹn nìkan lórí tó ń wí àbí ìyẹn nìkan kọ́ lórí tó ń wí ìjọ wọn bá mú mọ́tò wa tán lọ ṣàṣemọ́ṣe wọn ò ní rántí pé àwọn ọkọ̀ fẹ́ ń jọ́ náà o àbí wọ́n rántí bẹ́ẹ̀ bá fọlọ́run bẹ̀ wọ́n ń jọ́ náà lọ́hùn wọn ò ní í gbà wọn á nítorí Ọlọ́run wọ bàálù wọn á ní àfi téèyàn bá mú wá bó sì mówó lẹ̀ wàláì tó dá mi lójú bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ni bá kàrin ìkan tẹ̀ fún kan tí wọ́n ní ọ̀sẹ̀ tiẹ̀ àbí talẹ̀ ṣiṣẹ́ ó gbé bí òṣèlè gbò tí wọ́n níjọba ó gbé e. orí abẹ́sítì ń dá ẹ lóhùn sórí ní tó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ yìí ó ní pé kọ́lọ́hún wà pẹ̀lú wa gbogbo kíní ilé mi náà lè ṣe. àmín ṣé ẹ ti wá gbà báyìí pé èmi náà mọ̀ sí. èmi ti gbọ́ mo sì ti gbà wákàn ní sùúrù kì í Lákúnlé fi dé tí Lákúnlé bá ti dé máa bẹ sọ fún un ṣùgbọ́n o wà láti fojú sí fúngbà díẹ̀ o. fojú sí èwo tó ni mo ti lè gbowó mo lè pèrò ìwọ kan jáṣẹ́ kan lẹ́nu bíi mẹ́ta tí wọ́n bá ṣe méjì kémi ṣe kan ni mo lè ṣe. Látúndé ìwé ló pè. Wàláì mo lè ṣe. wo àfẹ́sìkì la fẹ́ jẹ. tó bá dín ní ajẹ náà ní ajẹ. Ṣẹ̀rí tètè palẹ̀ mọ́ abọ́ yẹn àwọn èèyàn ní wọ́n nídìí abọ́ ń ta o. Yàlájé. O ṣe ìyá mi ṣé 200. Yàlájé. Ẹkúlé. Abíọ́dún ọ̀rọ̀ pọ̀. Ẹ dákun. Lákúnlé alágbe. Wọ́n mi ta. Ẹ dákun kówó pé òde bí. Ó ti wá ó ti lọ kò yá lọ́dọ̀ yín ni. Kówó pé tiwa ó ti lọ. Ṣé ẹ bá ń fún ní owó. Owó àjọ. O kówó sílẹ̀ fún mi lọ ni. Ìyìn tó dájọ́ lónìí tí mo sì ní kíkówó kí owó mi ń di ọkọ̀ ó dá torí Ọlọ́run ẹ wo Yàlájé torí Ọlọ́run bọ́ bá dé ìlọ́la ẹ bá mi dá ti èní àti tọ̀la pọ̀ ń fún yín bí má dé. Tó bá ti kówó lẹ̀ fún àwọn ọmọ wọn abẹ́ dà. Kí n tó kówó lẹ̀ ni. O fẹ́ dájọ́ o tún bí mi pé ṣe kó kówó sílẹ̀ dandan náà fi ń dájọ́ ni kémi bẹ́ẹ̀ fowó tèmi bá pa kí n bẹ́ẹ̀ fi dá àjọ tiẹ̀ lọ́jọ́ nǹkan tó máa jẹ́ kó dẹ wọ́ ẹ má tàwìn fún Bíọ́dún o. tájọ wà fúnra wa. wá jẹ́ àgbà. rí sí ẹ̀wọ̀nṣẹ́ rí wá lọ fún wọn pure water nù lé. ẹ ní fùfú. ẹ fún mi fùfú. kí ló wá wà ní. fún wọn pure water nù lé. 741218. wá ṣẹ̀rí mo láìkì rẹ̀ gan ni o sọ́ọ̀mà. bẹ́ẹ̀ ni mọ́tò ṣe máa ń ṣe nu tó bá yá ń sìn lẹ́tù róbìnrin mi lẹ́tù sọ pé ẹ̀ láìkì ẹ̀. wà láìkì ṣe rí tèmi ngbè rí mi ọ̀fẹ́ gbàbọ̀dé ìrírú rẹ̀ ní ti ìní ọ̀tún wa ní nǹkan mímọ́ wa dákun ṣẹ̀rí ká parí ìyókù lórí fóònù pè mí. ń dá mo ti gbọ́ ń pè ní. ṣẹ̀rí pè mí o. mo ti gbọ́.
Matu ale matu. Matu matu. Matu ale matu. Matu alegbe wale. Matu matu. Matu matu. Matu ale matu. Sautina matu. Matu ale matu. Sautina matu. Matu ale matu. Sautina matu. Matu ale matu. Matu ale matu. 50 matu. Matu 50 matu. Matu 50 matu. Matu ale matu. Matu 50 matu. Matu olè la kí ló ṣe ẹ́ Matu jẹ́ kẹ́lẹ́ mi wọlé jàre kò sówó Matu 50 matu. Matu bó ní mi lówó Matu 50 matu. Matu ale matu. 50 matu. Matu ale matu. Matu jo wale ọ̀gá ń jo wale Matu ó wale jógbe Matu ale matu. 50 matu. Matu. ṣé ohun tó ń ṣe ilé májí tí wọ́n ń ṣohun rẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni o àrùn tí sogójì náà ní sọ ọ̀dọ́rùn ní tí bá ń sábọ́yadé wà láì gbogbo ọlọ́yà ní ìṣe kí mọ́ pàrọ̀ o oko kan náà ní ilé ń bájá àtọmọ rẹ̀ ń ro báyìí kódà òwú dúdú àti funfun tí wọn ò jọra wọn tẹ́lẹ̀ wọ́n ti fi mọ̀ ṣọ̀kan àwọn náà ò jára wọn yàn mọ́. àdúpẹ́ o. àdúpẹ́ sórí tọ́lọ́rọ̀ bá sọ̀rọ̀ kan jáde lẹ́nu tíyẹn bá wádìí ẹ̀wò dáadáa n tó rò nínú ara rẹ̀ ó lé nígbà tí mo bá ti rí ọba iṣẹ́ rí inú mi ọmọ ọdún ara mi ó sì máa yá gágágá tó bá wu ẹja kó lóun ò finú bú ṣe lé mọ́ tó bá wu ọ̀kàsà kó bálẹ̀ odò yẹn ó di sẹ̀rí ọ̀gbọ́n Yorùbá sórí tó bá wu àwọn ẹyẹ ojú ọ̀run kí wọ́n yan sánmọ̀ ní pọ̀sìn kí àwọn ẹranko inú igbó kọgbó kalẹ̀ kí wọ́n láwọn òfin inú igbó ṣe lé mọ́ sẹ̀rí tèmi bá ti ń rí ọ láyè mi àbùsébùsè wàláhì mo lọ́ọ̀fù ẹ fá sẹ̀rí mo lọ́ọ̀fù ẹ o. bẹ́ẹ̀ ló ṣe rí lọ́kàn tèmi náà. k'Olódùmarè sáàmù yà wá. àmín o. mú dínkì rẹ mú dínkì sẹ̀rí rẹ̀. pàṣẹ ìwà bí lánàá ó dúpẹ́ ó béèrè ẹ̀yin méjèèjì oníkèékì. àwọn náà kí jàre. tó sọ ohun àfíìsì ló jẹ́ rántí tí mo ní mo fẹ́ bá ọ sọ lórí ọ̀rọ̀ ọmọ. kínú. sórí ọ̀rọ̀ rẹ̀ gba èrò ọ̀rọ̀ yín méjèèjì gbèrò kọ́lọ́wọ́ bọ́ lọ́jọ́ òní kọ́mọ́ dojú tiwa níbi tí wọ́n ti ń fẹ́ràn wa ni o sọmọ kó lè déwájú kó dẹjọ́ kó dẹ́yìn kó daṣọ kólúwa rẹ̀ má lọ da lábùkún bí tí wọ́n ti ń fẹ́ràn èèyàn nígbà tí o bá tètè ṣe tó ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí nìsín ká mọ̀ bí a ń lọ kò yé ọ. wàhálà rẹ̀ ó ti pọ̀ jù kí n ti ọ̀nà ṣé wàá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré àgbékọ́rùn ronú oko ni àbó fẹ́ sọ fún wa ipá dúró eléyìí nìsín kò tí ì tó mọ bí wọ́n ṣe ń ṣètò obìnrin wàhálà ẹ̀ ti pọ̀ jù jàre kó jókòó ara rẹ̀. ìṣèbí tí mò ń sọ ṣé tí mò ń sọ ṣé ó ti dẹ̀bi àní kó ṣe tí ó ṣe kí kókó gbogbo wa pọ̀ ká lọ lè dáná ká sì gba ìyàwó wálé àbí. ìyàwó kọ́ ọkọ lẹ́gbà ṣé ẹ rí pé sẹ́ẹ̀rì kéré ni. sẹ̀rí eléyìí ń kéré dá nǹkan kan mọ́. sẹ́ẹ̀rì kéré ọmọ tá a ti jata rẹ̀ rí. lóòótọ́ jata rẹ̀ rí. ìyá ọlọ́run sì lè jẹ́ omu bọ rẹ̀ láìpẹ́. tó bá jẹ́ pé o ti jàtà rí gbà náà ó fi àlùbọ́sà sí nọ́mọ rẹ̀ láìpẹ́ yìí. kódà ó jẹpo ẹ̀ gan. ọjọ́ ti lọ o. this is 9:15. Come again. irú ẹ̀ bó fo lọ sọ nísìnyí 9:15 ìsídà kò sọ pé 9:45 tàbí kò ní 15 to 10 àbí 9:45. gbogbo nǹkan lèyẹn máa ṣe lọ́dọ̀ ẹ̀yin alákọ̀wé wo bẹ́ẹ̀ mi ò ti pè tèmi nu jàre bí wọ́n ṣe pè nù owó ní kókó àlùbáríkà lójú. wo délẹ̀ ìjà ẹja lọ́jà ẹ. ó sì kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. ní kíni ó jókòó tí ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ pé. lákúlé àfíìs mọ tẹ́sí fún mi. kíni. ṣe rí sẹ́mo pé lóòótọ́ ẹ̀yin lẹ́ni iṣẹ́ òní ṣùgbọ́n ẹ ràn lọ o. kíni.
ẹ wá mú nǹkan bọ̀. àmú ìbànú. hello bóò ni èmi mọ̀ ń ṣiṣẹ́ lọ mo ń ṣiṣẹ́ lọ o ẹ̀rọ ni mo ń ṣe ni o àwọn Lákúnlé ló níṣẹ́ o àtàbíìsì. sẹ́rí bọ́ọ̀ lé mi bínú bó ti fọ́ọ̀kan mi kémi náà kọ́ fọ́ọ̀kan báyìí. ìyẹn bó dáadáa délé. ìwọ náà dáadáa torí pé mo fọ́kọ̀ dájà sí tv tí mo rí. kíni. kíni o tí mo sọ fún ọ. mi ò sí o. kí ó tó lè ṣe. wọ́n ní mo ń dùn yàn. wo kò lè dùn ọ́ wàláì kò lè dùn ọ́ máa lọ lé nígbà náà. má bínú. gbéra rẹ wọ́n bínú kíni máa lọ. má bínú. àánú kan lè dùn kò ní dùn aláì kò lè dùn ọmọ bá ti sè kó kàn ṣe báyìí ṣe báyìí ẹ̀mí kan wá sí i. ṣẹ̀rí ó ti tó. ẹ̀sà ti sí ohun tẹ́ ẹ ṣe wọ́n ṣe ẹni tí ó bá fẹ́ yàn ló gbọ́dọ̀ ṣe mo lè ti ṣe táyé. ti tó wọ́n sọ owó ènìyàn ò tó máa lọ fi gàngàn fà á. tòró ń jábọ́ lé ní lórí. mọ́ tilẹ̀kùn ẹ̀ ń bá kan yìí o ń lálejò. ọlọ́run mo dúpẹ́ o. ha Olódùmarè mo tó dé o. Kúnlé àìwà láì iṣẹ́ tá à ń ṣe ilé fa kéèyàn jáde látàṣùbà àwọlé níwò yìí iṣẹ́ ilé o ó lé o. ẹ tún mọ gbá bí ti ṣe ń padà yín. iṣẹ́ kan wá rọrùn ni kò iṣẹ́ tó rọrùn ìwà náà mú mọ́ra ni nítorí kan mọ̀ ni pé torí pé o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lójú ní ọ̀la tó bá ti di pé o ti ṣe bí oṣù kan àbí bí oṣù méjì nísìn wàláì bó o ṣe gan ìwọ fúnra rẹ̀ ó mọ̀ nú ara pé ọ̀rí ṣẹ̀ṣì yóò tó mú ọlá. ọ̀rẹ́ wa òótọ́ ọ̀rọ̀ làfíìsì sọ wàláì ọ̀rọ̀ ló sọ. ó kàn jẹ́ pé àfíìsì kò síṣẹ́ tí ò wá ní wàhálà náà ó kàn jẹ́ pé ó jura wọn lọ ni bọ̀ mo fẹ́ kó mọ kíní kan yìí pé sórí àwọn tí ń jókòó ní ọ́fíìsì tí wọ́n ń lo bẹ́ẹ̀rù lójú méjèèjì kèyí sì fáwọn náà ń gbà mí kò rọrùn fáwọn náà. wàláì kò síbẹ̀ yóò ṣiṣẹ́ báyìí tí ó lè báyìí iṣẹ́ tá à ń jí ní mọ̀tẹ́mọ̀ mi wọ́lẹ̀ báyìí ijó ò lẹ́rù pé èèyàn kọ́kọ́ fẹ́ ṣe léyìí gbogbo léyìí tí ó fi tó ná gan tá a ṣe tí ó pọ̀ tí ó dowó ńlá. ṣé ń gbọ́ àfíìsì sórí àwọn tí ń mú bẹ́ẹ̀rù mi lójú méjèèjì ńgbà ìwé bá dàrú mọ́ wọn lójú tán wọ́n mọ làágùn ní yìnkìn tí wọ́n mọ jẹ̀dí bẹ́ẹ̀rù ó kàn jẹ́ pé kinní kan lèmi mọ̀ dájú pé bó pẹ́ bóyá náà gbogbo àwọn tá a ti jìyà jì sẹ́yìn náà á padà jọrọ̀ ọjọ́ kan ni. ìwọ gan jẹ sókè ó sọ pọ. láíláí ìjẹ́ gbà sórí ọmọ Messi ń gbá pírígìdì òun ni ó sì gbàwọ́ bẹ́ẹ̀ sí. bọ̀bọ̀ ìfarabalẹ̀ Messi tí wọ́n ń pariwo yẹn ó kàn máa ń gégé ni sí Ronaldo gan tẹ́ tún pariwo pé kinní kan ẹ̀ tó sọ pẹ́nátì nù bọ́tọ́ ọmọ mi Adébáyọ̀ á fi sí ni. jágbọ́rọ̀ tí ì bá yẹ pé èyí wèrè tí mo dírun kólókòló sórí red card àbí kí lórúkọ wèrè ẹ tí báyìí kó ba selection jẹ níbo bó wà tó ń darúkọ àti sí Ronaldo ni o àti Adébáyọ̀ kò sí kan tán bí da tó da tó Messi nu wọn. láyé mi lè gbà. Iniesta tó bá múlẹ̀ báyìí ló nílẹ̀ fún Messi tí Messi náà mú tó kọ́ tiẹ̀ àwọn mí ni. ẹ wo n tẹ̀ ń sọdún o ṣe é rí inú àwọn oníbọ́ọ̀lù àtàwọn fíìmù a máa ní owó lọ́wọ́ bàbá ètò gbèdé ní owó gidi àwọn onífíìmù bá wo àwọn elébi. àìsíbẹ̀ wọn làyè bá wọn dá sí i ẹni tá a bá ń sọ̀rọ̀ pàtó owó fúbọ́là ní owó o àgàgà ọmọ mi táyé táyé wò ọlọ́run tó bá jù báyìí orí ẹ̀ wà ń bẹ̀. ṣáà pé wèrè sọ̀rọ̀ ni kó tó sojú jóná bí ìsàlẹ̀ kòkò. owó la yọnu sọ. orí ẹ̀ dàrú ni kọ́mándó bá wèrè ajá rẹ̀ sọ̀rọ̀ o ṣé Lákúnlé wá ń sẹ́gbẹ́ wèrè ni tí ń dá sọ̀rọ̀ àwọn wa. sọ̀rọ̀ tí wọ́n bẹ́ẹ̀ ayé wa jẹ́ bí ẹgbẹ́ rẹ ni fèsì bísínẹ́sì tọ̀dọ̀ tiẹ̀ o. ẹjọ́ wèrè ara rẹ̀ kọ́ olórí ibú ọ̀gá rẹ̀ tí àjọ ń fìdí gbòdì ló kọ̀ sí. ìwọ náà ṣé kọ́mándó ń ṣẹgbẹ́ ìwọ náà. kọ́mándó wá jù mí lọ́kọ́. èmi. káti ẹ̀sẹ̀ ọ̀pọ̀ jù mí lọ ṣó ó fẹ́ gba ọ̀sẹ̀ kan lọ́ọ̀ mi ni. ọ̀sẹ̀ kan ẹgbẹ́ ń bí gbo èmi pẹ̀lú ẹ. aláwo fíìmù ẹ máa ló lọ olówó ni ẹ. ẹ má padà di ìdò eré ọmọdé ni
àwọn ń fìwò ló ń lówó lọ́wọ́ mú ìwà Adémọ́lá tí mo rí last week lórí ọ̀kadà àwọn boys tún mú mọ́lẹ̀ pé bọ̀bọ̀ a máa ń gbádùn ẹ̀ fún wa lówó ńṣe ló ń fọwọ́ rárá. má sọ bá a mọ́ dákun eléyìí tó dá mọ́nu sórí bọ̀bọ̀ kan wà Ibrahim Basita ó ní burúkú owó àti bí ìṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo aṣọ tí máa ń wọ̀ báyìí dìsán ni dìsán. ṣé Ibrahim Sata àbẹ̀wò. Ibrahim Sata ló pè ní Ibrahim Basita. àṣé òjà sí gbogbo aṣọ tí wọ́n ń wò tó rò pé wọ́n dìsáínà yẹn Katangua ni àwa tá a lọ bẹ̀ tẹ́lẹ̀ nígbà kan rí ládàá mọ̀. ó dà accepted now ká tiẹ̀ wá sọ pé àwọn oníbọ́ọ̀lù àtàwọn onífíìmù olówó àwọn tí wọ́n máa gbé fíìmù wọn jáde ńkọ́. àwọn mákẹ́tàsì ẹ fẹ́ sọ fún mi pé àwọn náà lówó mo mọ àwé kan sálẹ̀ odò ọmọ yẹn légbò kárí ayé Avisco films kárí ayé. kárí ayé ni wọ́n ń gbọ́ àfisíkò ó ní burúkú owó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ìyá kan náà tún wà yèyé lúwà adesquin. Afasco Isolaki Olasco. Legendi gbogbo wọn lówó. mo pàdé mi ojú ẹ sì dúdú ṣé orí gbogbo àwọn yẹn torí pọ́n ń pariwo wọn lẹ́sẹ̀ rò pọ́n lówó ṣé wọ́n fẹ́ lówó fútbọ́ọ̀là ni Ọbáfẹ́mi Martin ní Newcastle ọjọ́ tó ṣòkú màmá ẹ̀ ó fẹ́ try owó ni ìwọ ọmọ iye tó ń gbà per week ni Messi tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọmọ iye tó ń gbà Fabregas ọmọ iye tó ń gbà Adébáyọ̀ ṣé ọmọ iye tó ń gbà. tábàlẹ̀ gbé wẹ́lẹ̀ kì í ṣe Newcastle ká ní ti standard Nàìjíríà lóòótọ́ àwọn fíìmù èlò lọ́wọ́. àwọn tí wọ́n máa ṣe tó ní English nǹkan àwọn ọmọ Yíbò. àwọn náà tún lówó lọ́wọ́ sórí bó ṣe mọ èyí ọlọ́gọ̀ gẹ́gẹ́rẹ́ yìí RMD ọmọ iye tí ń gbà ní 1 million nígbà Paso Jẹ́nẹ́fẹ̀fù 1 million nígbà Ọmọ́tọ́lá Jaládé 1 million nígbà Emeka Ike 1 million nígbà Ramsey Noah 1 million Paso ni o Paso kan. bọ́ọ̀ ìjà gbọ́ràn ṣé 1 million ló wá ń jọ̀wọ́ lójú 1 million ló ń jọ ẹ́ lójú Ọlọ́run àwọn fútbọ́ọ̀lù ń gbowó gan. àwọn tá a lè gbẹ ìwọ náà fẹ́ sọ̀rọ̀ wá sọ tójú ẹ idiot àtẹ̀ntì gbowó Newcastle ẹ̀dùn náà Nàìjíríà mọ̀ nìyà ti ń jẹ́ àwọn tá à ń wí mo dáràn tẹ́ ẹ bá dé ìlú èbó níbi tí wọ́n ti ń ṣe fíìmù ní ọkà tá a bá fẹ́ sọ pé ní gbogbo àgbáyé ṣe é pé mi àmọ́ browse website dáadáa èmi mọ̀ nípa internet torí mo kàwé ṣe rí tá a bá ń gbá àwọn information wọn lórí nẹ́ẹ̀tì ń tá a rí ni pé nílùú èbó ní gbogbo àgbáyé ni o àwọn oníbọ́ọ̀lù àtàwọn onífíìmù ló lówó jù nínú Guinness Book of Record mn tí ń jẹ́ Steven Spielberg film director ni kò láìláì ó wà ní àwọn tó lówó jù lágbàáyé nílùú èbó ni James Cameron ńkọ́ ó dá tabató wá Tom Cruise mn tí wọ́n ń tí mọ gan mọ́tò mọ gan trailer mọ gan helicopter báyìí owó rẹ̀ bẹ̀rẹ̀ láti 50 million ó dá èyí tí wọ́n dárúkọ lẹ́ẹ̀kan wọn bá go àti èyí tí wèrè náà dákọ àbúrò ọ̀rẹ́ wa Wáídì Táyé Táíwò àbúrò Wáídì tábà pawó rẹ̀ pọ̀ àti Messi tí wọ́n dùn gan tábà pawó gbogbo wọn pọ̀ ṣé wọ́n fẹ́ lówó tó Steven Spielberg ni Nàìjíríà ń bí ní ìyà tí ń jẹ wọ́n nítorí ẹ wo fún àpẹẹrẹ tẹ́ bá dórí wẹ́bsáìtì nísìn gbogbo fíìmù Nàìjíríà àgàgà títa especially táwọn ọmọ Yorùbá wọ́n kó síbẹ̀ nílùú èbó wẹ́bsáìtì kan wà Ngozi ń wáyé ló parí rẹ̀ kìí ṣe háì o nílùú òyìnbó àwọn èèyàn wáyé kìí ṣe yí àwọn èèyàn máa fi credit card wọ́n máa fi wo fíìmù owó máa bọ́ sápò Ngozi àwọn èèyàn wa yìí sì rówó ńlé ẹlòmíì yóò ra fíìmù kan báyìí yóò fi ránṣẹ́ sílùú èbó l'Amẹ́ríkà wọ́n wá mass copy wọ́n mass dọ́ọ̀bù ẹ̀ yóò wá pọ̀ wọ́n mọ̀ ta àwọn mákẹ́tà tẹ̀ dá kan lẹ́ẹ̀kan owó kọ́ ọmọ fi jẹun kọ́ ọmọ bá kú ni wọ́n ń gbà tá a bá fẹ́ compare àwọn sí tàwọn tó ń gbà ń lo èbó lọ́hùn àwọn mákẹ́tà náà ò rówó piracy ti fẹ́ báyé wọn jẹ́ tán ìjọba rẹ̀ wọn ò help situation àgàgà àwọn tó tiẹ̀ wá fi fídíò rẹ́ǹtì àtàwọn tó ń yá fídíò ẹlòmíì ò lọ gba fíìmù báyìí jọjá mọ̀ pé yóò gba fíìmù kan gbogbo ẹ̀dẹ̀ kan èèyàn bíi 50 ilé wa ń kọ́. ìyá àbù ńkọ́ ìyá àbù ò ní láàka ìwọ̀n àtàntì mi tí ó bá ti gba fíìmù báyìí ó lè àló gba fíìmù kan jò ní ibi tí ti ń wò wọ́n sì múná lọ́mọ lẹ́nu fíìmù ń lojọ́ 15 bẹ́ẹ̀. ṣe bẹ́ẹ̀ tiẹ̀ ń gbìyànjú àti máa wo fíìmù irú èmi yìí mi ń wo fíìmù mi ò kún fíìmù jẹ. ẹja máa wo fíìmù ṣe rí ipa fíìmù wíwò náà làwa náà fi máa ràn wọ́n lọ́wọ́ tá a bá fi wọ́n lẹ̀ tí yà bá jẹun èèyàn mélòó gangan ló lè dédé kan dàyà kọ iṣẹ́ òun kó ló ń fẹ́ lọ́mọ ṣe ta ni ó mọ̀ ràn wọ́n lọ tí bá yẹ pé bí ọ̀rọ̀ wọn ṣe ń rí Nàìjíríà irú èmi báyìí fíìmù mo fẹ́ mọ̀ ṣe tẹ́lẹ̀ mo ṣáà kàwé jù yín lọ. ju àwọn lọ. orí ẹ burú ṣé kò kàwé jù ọ lọ. lẹ́yìn òun ta ló tún. modern ló lọ. modern kọ́
poli mo lọ HND mo sì ní. poli ló ń pè ní mọ́dà yẹn. poli náà mo fẹ́ sọ. àti ẹ̀gbọ́n wa drop pass. mọ́bọ̀. sálàfíà ni sọ́wọ́ dáadáa bóò ni ti bí tẹ́ yíyá sọ. ẹ má bínú kó kéré o ṣẹ́kọ́. tó bá kéré kọ́ ọmọkùnrin wa yẹn fẹ́ kékeré. oríyàn àtẹ̀yàn tí wọ́n jọ lẹ̀pọ̀ oníṣẹ́ ọ̀pọ̀ wọ́n sì sórí ọmọ sẹ̀rí bí wọ́n ṣe ń wo òun lọ lọ́wọ́n àfíìsì lọ́wọ́ yìí. sórí iṣẹ́ ọkà tó bá ṣe látòrọ̀ ìwọ wo iye táìmù tó tó kílòsì nísìn gbogbo owó tó bá rí báyìí ọ̀rẹ́ wa ní rọ̀jò rẹ̀ fún. kò kéré o eléyìí náà dá o ṣeun pẹ̀lú gọlọ́n tí mọ́tò bàbá ti kó ń general body gbogbo orí tó ń ṣe fún mi ní ìrántí bó wàá ní orí tó ní fọ. ẹ wo orí gan ṣì ń fọ́ mi ò gbáragun ló ń ro mí lára mi ṣe ṣìọ̀ látàrí kó tí ẹ yé mi. malaria ní í ṣe ọ malaria ní í ṣe ọ. kí ni wàá lò sí. ọ lọ chemist náà ni chemist ọ béèrè pé kán fún ọ lóògùn malaria ni. ń lọ. pẹ̀lẹ́ sọgbọn mọmọ ńkọ́ má jẹ́ ká mọ̀ pọ̀ ń jáde lóru tètè mọ́ lọ́lé ilẹ̀ ti súnmọ́ lọ́lé kí n mọ̀ wọ́ lọ báyìí. ẹ wò ó dàárọ̀. ọ dàárọ̀ o take care ilẹ̀ sú o. ti gbọ́. sọ gbọ́sẹ̀ rí. n ti gbọ́. ibi tí máa gbé gbàjú fún tójú ẹ̀ yọ bọ́lẹ̀ yìí. ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ gbà mí ọ̀rọ̀ kí la sọ pé kó lọ bí tá. orí ẹ̀ burú ni. Thank you. You're welcome. How much? 450. 450. Yeah. Keep the change. Oh, thank you. You're welcome. Water. Yeah. How much? Keep the change. Thank you. You are welcome. Hi. Amaphis. Omoleele is my name. Hey, I've been coming around. Thank you. Join me. Thank you. Abi, King Hoda and Koko. No, I'm all right. Yọ̀n pé oúnjẹ wọn máa ń dá mi nǹkan tó yẹ kí n béèrè ẹ̀kan pé bẹ́ẹ̀ ṣe máa ń jẹun bí tẹ́lẹ̀ ẹ ṣọ́ pẹ́ fẹ́ nǹkan. No, I'm all right. Okay. Nígbà bí kí ló gbà tí mo kọ́ ní ilé ẹ̀kan mo rò pé ìyàtọ̀ kan yín lẹ wá ni o. Mi ti marry. Ẹ ti marry. Mo wo náà ọkùnrin wo ń bà tí ìṣe porí rẹ̀ dàrú ni ó mọ wòyìn báyìí kí pọ́ọ̀sì yẹn jábọ́ tí ò ní lè báyìí mú àbí tí ó wà fàdúrà ọmọ tó da báyìí lẹ̀ kó dá wàrà nǹkan mi. Oh, mo ti gbàgbé kí n dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́ǹkan. Àdúgbò lẹ́gbẹ́. Actually, ilé mi ò jìnnà síbí. Ẹ̀yin ńkọ́? Ṣé mi? Actually, ilé tèmi náà jìnnà sí gbogbo àrándì. Really? Àfíìsì ẹni ọlá àfíìsì kò pé méjì gbogbo àdúgbò yìí àwa la ní gbogbo àbáyé ó kọ méjì mò ń jẹ ẹni ọlá àfíìsì tàbí àfíìsì sàlámì èmi mò ń jẹ méjèèjì ó kọ Yorùbá bàbá mi ní ẹni ọlá ó kọ mùsùlùmí bàbá mi gangan ó ní sàlámì. Àfíìsì sàlámì. Kò dẹ̀ ní burú tí mo bá lè mọ̀ yín gangan bóyá bí kẹ́ fún mi ní nọ́mbà yín kí n mọ̀ pé. Sure, it's all right. Jẹ́ kí n fún ní card mi. Sure. Call me anytime. Yes, ma. Yes, ma. Káàdì yín gangan rèé. Yeah. Orúkọ yín gangan ló wà lórí káàdì. Orúkọ mi ni Omoleele. Ọ̀dà kò ṣe ẹ̀ ní mind bóyá kẹ́mi náà fún yín ní nọ́mbà mi. Sure, it's all right. Èmi ò ní káàdì o. It's all right. Never mind. 080. 080.
35 35 73 73 12 12 18. 18. ẹ bá èmi gangan ní gbé o nọ́mbà mi gangan ló. Afis. Eniola Afis kò pé méjì. All right, you have a nice day. Thank you. It's a pleasure meeting you. Oh, the pleasure is mine. Bye-bye. The pleasure is mine. The pleasure is mine. Yes! Láyé mi lẹ́kọ̀ọ́, mo dágún. To reduce volume, can you hear? Pick up your phone, player. Hello? Yeah, báwo ni? Èmi Afis ni. Afis àbí? Mo ti rí nọ́mbà ẹ̀. Ṣó wà okay? Dáadáa ni mà. Ṣó gbàgbé pé mo ní kó wá sọ́dọ̀ mi lọ́la? Mi gbàgbé, màá wá. All right then, take care. Ẹ ṣé mà. Àwọn tẹ́jọ́ jẹ́ sàwáwù, ó ti jù wọ́n lọ one time. Tó bá dùn máwọn kan nú, kò lè dùn máwọn kan nú. Ilé ayé yìí le. Hello, how do you do? Èwo nu wọn. Bọ̀dá Afisi ni. Bọ̀dá Afisi. Ní kíni? Tó náwó tọ́lọ́ ní kíni? Afisi, sórí pé abatẹnijẹ́ ni ẹ́. Kí ló dé tọ́jú ẹ̀ ń le sí? Ó ní wọ́n ló fún un lóyún ìkà ní Afisi. Sórí pé ò kí ń ṣe èèyàn dáadáa. Ńgbà tó mọ̀ pé ọmọ yìí wọ́n fún mi tọ́ ni. Ó dẹ̀ dì í mú, ó lọ kì í mọ́lẹ̀ lẹ́yìn ìkùlé. Ó kì í bí àlùbami ẹ̀wà. Ṣọ́dá báyìí. Ó ti lóyún fún ẹ o, ibi tó bá máa gbóyún ẹ lọ, ìwọ ló máa tẹ̀lé lọ yọ. Mama, mo respect yín o. Irọ́ má respect mi. Wàláhì mo respect yín o. Ṣé mo mọ̀ ẹ́ rí? Wà á kúrọ́pọ̀ mọ́mọ́ ìrí nínú ṣọ́ọ̀bù. Èmi ò mọ̀. Bọ̀dá Afisi gbóúnjẹ yín òjì. Báyẹ̀ gbóúnjẹ dáadáa sọ́hun ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ oúnjẹ ni. Bọ̀dá Lákúnlé. Olórí ibùsọ̀rọ̀. Ìyá wa, ẹ dákun ẹ jẹ́ adá sọ̀rọ̀ yìí. Afisi. Wá ṣé mo pé ìyẹn àgbàlagbà ni. Bọ̀dá Lákúnlé, ẹ̀yin náà ẹ dá sọ̀rọ̀ tó wà lẹ́sìn wọ́n bí ìgbà tí Kánú sọ bọ́ọ̀lù nù. Ìwọ gbẹ́nu sọ́njọ́ tó ní làákàyè kó tó ṣe yín jóná bí ọ̀pá kà á mọ̀ sọ̀rọ̀ gidi wà dé òun ó sì mọ̀ da gbogbo ẹ̀rù. Ṣé màá nílò ọmọ yìí lọ́wọ́ kò ní mẹ́ni tó fún un lóhun tó dákọ̀ yìí? Ẹni sùúrù. Torí ẹ ò bá fẹ́ burú. Ọmọ Lákúnlé. Mo mọ̀ wọ́n. Ọmọ kọ́mándó. Bẹ́ẹ̀ ni. Ọmọ onírẹsì. Mo mọ̀ wọ́n náà. Ọmọ Afisi. Mo mọ̀ wọ́n. Ó yá sọ fún mi, èwo nù wọn gangan ló lóyún inú ẹ? Bọ̀dá Afisi ni. Bọ̀dá Afisi rẹ̀ wo ni? Bọ̀dá Afisi wo kéje? Ṣé mo kí sí ẹni kí mo? Ó dà mí kọ́ mo lóyún. Ẹni sùúrù, Afisi, gbẹ̀gì àná tó dòkú gbẹ nísìn, olóòmọ sẹ̀rí mọ́. Ó dà, ṣé mo sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Ó dà mo mọ̀, àmọ́ èmi kọ́ mo lóyún. Ṣé mo kí sí ẹ̀rí ni? Ẹ máa gbà mí kẹ̀, ẹ máa gbà mí àgbàlagbà níyìn. Ṣé kíìsì ló ń doyún ni? Tí kìí ṣe ò bá doyún, ṣé kí ẹ bá yàn lọ́wọ́ ó lè doyún? Àbí wèrè ń ṣe ọ ni? Èèyàn báyà lọ́ọ́ lè doyún, ẹ máa wọ ọmọ ọkọ tó wá dáadé kò dèrè yìí kẹ̀. Ó máa sọ mí dọ̀dẹ̀. Ó lọ bẹ̀rẹ̀ mí ni. Ṣé bó ń jẹ́ lásán ló wá ń jẹ lọ́dọ̀ mi, mo dẹ̀ tún máa ń fún ẹ láṣàmì egun. Ẹ máa wò mí kẹ̀. Ẹni sùúrù ìyá wa, Afisi, kí lórí ń bi ọ̀rọ̀ yìí. Ẹ bá mi bẹ̀ kó jẹ́wọ́. Tó bá jẹ́ tiẹ̀ sọ. Kọ́mándó, wàláhì èmi kọ́ mo lóyún fa. Bó ṣe wá rí Bọ̀dá Afisi yìí mọ̀ wá, omi ragilétọ̀ láì yanjú ẹ̀ ni. Sómi ragilétọ̀ ni. Omi ragilétọ̀ yẹn gangan ni kẹ̀kẹ́. Àkọsá burú wa. Ìwọ náà wẹ́ tó fún ọ lóyún lọ. Irú wa ọmọ kékeré yìí ọmọ rẹ tó fún ọ lóyún mọ́. Ọwọ́ á gbọ́dọ̀ ìyá ní ìsí ẹ. Ẹlẹ́nu mímú bí ọbẹ̀ rẹ lè mú pé ẹ sọ̀rọ̀ ni. Àbí mo fẹ́ jọ́ sùn ẹ̀, àbọ̀nà wá sí ẹ ni. Ẹ mà gbà mí kẹ̀, ṣọ́nà wá sí ẹ ni. Afisi sórí rẹ̀ tí wọ́n mú oko tó wá fi rẹ́ mi ń bì báyìí.
Mọ́mí ẹ fi lẹ̀. Lákúnlé ọmọ pọ́fọ́mọ iṣọ́ mi nìyà. Yàrá ní sùúrù omi ragílétọ̀ rẹ̀ àfíìsì. Ṣẹ̀rí orí omi radiétọ̀ rẹ̀ o. Ẹ dúró, o fẹ́ mú mi? Bọ̀dá àfíìsì ẹ máa mú. Mo rò pé o mórí burúkú ẹnu. Ẹni kí n mú àbí. Bọ̀dá àfíìsì ẹ mú ẹ̀yìn yín mọ wà. Ọlọ́run níbẹ̀ lẹ́yìn yín ẹ mú tẹ́ ẹ mú. Omi radiétọ̀ rẹ̀ o. Kanko òdìdí bá tó kó fún ọ náà. Kanko òdìdí bá tó kó. Iṣẹ́ ògùn ló ń ṣe. Iṣẹ́ ògùn ló ń ṣe. Mo mú. Ó ní mo mú tán. Ẹ tún fi obì sórí ẹ́ńjìn bóyá mi ní mú jẹ́. In fact, tabalẹ́ni tó ní àlùkùránù yín ẹ jẹ́ kó lu ẹgbẹ́ jáde kó tún fìyẹn kún torí gbogbo ìgbà tó bá ti ń purọ́ ó máa sọ wà láì. Mo mọ̀ ní lóòótọ́ àmọ́ kí n ṣe ẹ̀ ní. Ẹ lọ fọnú nù fún ẹjẹ lọ bá fọnú. Ó ti tọ́ mi ẹ lọ bá fọnú nù. Ìwọ Lákúnlé o tó ṣe mí. Kọ́mándò kò ń ṣẹjọ́ rẹ wèrè tó mú ọ wábí tí ò sí ń ta òun ló dá ògbó lé ilẹ̀ ó wá ń bá àwọn ọmọ mi ó tiẹ̀ jáwọ́ ni kì í ṣe wọ́n ṣé dandan ni kò mọ́ mi ni. Ìwọ náà kọ́ ló ní kí n mú mi ní. Ó sọ pé kí n mú mi ní ìsìn ni. Kọ́mọdé má dá sí. Wàláyé má dá sí káàkiri má dá sí. Ẹ mọ ìyá ẹ lọ mọ́ mi wá. Ẹ fọ mi lórí òkú bẹ́ẹ̀ ni gbóhùn bẹ́ẹ̀ ni gbóhùn jẹ. Já lọ ni. Ilé kìí sẹ́ńtì fọ ọ́ ti fọ ọkọ̀ tán ni. Wọ́n ti fọ tán ẹ bá mówó ni. Wọ́n ti fọ tán ẹ bá mówó. Ṣebí gbogbo yín lẹ wà ń bẹ ńgbà tí mò ń bi olórí burúkú ọmọ ìpè ta ló fún lóyún tí mo bẹ́ẹ̀ afẹ́fẹ́ ti fẹ́ǹsì àti rí fúru adìyẹ ó ní ibà lòun nì mo tún rán Ọ̀yọ́ tó mú wá mo tún rán sí pé kò tẹnu ìyá Ọ̀yọ́ ní kò lóyún iṣu Ọlọ́run lóyún ó ta jáde àbí ó ta jáde ńsìn ṣé gbogbo yín dẹ̀ mọ òfin ọ̀dọ̀ tèmi jẹ́jẹ́ mi mò ń lọ mo ti máa ń sọ fún yín láti bẹ̀rẹ̀ mi ì fòfòfó mi ò fẹ́rìnkùrìn mi ò fólè jíjà mi ì fẹ́rọ̀ pípa nísìnyí òun ti ta sí àgẹ̀rẹ̀ nìyẹn nígbà tí ó jẹ́ pé ò lẹ́bí ò lára ò níyè kan wọ́n mú ẹ wá látọ̀yọ́ kó wá ṣoríire lẹ́kọ̀ọ́ ọkùnrin ló ń lé káàkiri ẹ̀mẹ́ni tó lóyún fún àfíìsì ọmọ bọ́ọ̀ kọ̀ǹdọ́kítọ̀ yẹn àfíìsì gan atúnmú débẹ̀ lálẹ́ àná àfíìsì sọ pé òun nìkan kọ́ pé òun ò tiẹ̀ ṣí láṣọ rí ta ló mọye èèyàn tó ní bóyá gbogbo kọ́sítọ́mù àwọn ṣọ́ọ̀bù tó ti máa ń lọ gba rósítà bóyá gbogbo wọn náà lóyún báyìí ta ló mọ̀ ó lè gbọ́ máa lè sùn lọ́dọ̀ tèmi o ṣorí bẹ́ẹ̀ ṣe ń wò mí ká tó di nǹkan láyé yìí ojú rí tó èmi náà ti ṣọmọlé ọlọ́kàrí mo ti ṣọmọlé ọlọ́kàrí tèmi náà ti sáàbù àwọn èèyàn dáadáa o gbọ́ tó ń pè yanímọ̀ wà á máa rò pé òrà àwọn onímọ̀ tàmí rí èmi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ọmọ tèmi wà ń lo òyìnbó iṣẹ́ àmàlà títà ilé mi ṣe débẹ̀ tèmi fi lè rán ọmọ nílùú òyìnbó gbogbo ọmọ tèmi ló wà ń lo ọba wọ́n dẹ̀ mú ẹ wá látọ̀yọ́ kábẹ́ tó rí ẹ ṣe ń bi tọ́lọ́run bá ràn wá lọ́wọ́ dé ọ̀rọ̀ ọkùnrin ló jẹ́ lógún ọmọ ọdún mélòó ni ẹ́ mo mà dáràn wọ́n ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní gbogbo ẹ̀yin ọmọ orí ẹni béèyàn bá gbé yín sórí bẹ́ẹ̀dì ẹ̀ máa rí bọ́gbọ́n yín náà ni èyí Ọ̀yọ́ ẹrù ẹ nìyẹn ìwọ ló mú wá n tó dẹ̀ sọ fún mi ní pé ẹnu ẹ ka àṣẹnu ẹ ò ká débi pé kò ṣọ ìgbà wo ló ń jáde lábẹ́ ẹ̀ tó fi tọkùnrin fi ń ráyè lé mú ibo ló ń sùn. ọ̀dọ̀ wa ni o. ta la lọkọsùn ọ̀dọ̀ tí yín. àǹtí Bádírá. ẹ sọ fún Bádírá pé láti bí mo ṣe jókòó tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mi gbọ́dọ̀ rọ́mọ inú ilé yẹn mọ́ mi gbọ́dọ̀ rí ẹsẹ̀ ń bẹ̀ tó bá wọ bẹ̀ kó lọ ṣá àkísà ẹ̀ ni ẹ kúkú mọ̀ mí mo lè yọ sí yín lójijì mo lè rányàn kó wá ṣalamí mi ò gbọ́dọ̀ rí ní sàkání ilé mi mi ìdẹ̀ gbọ́dọ̀ rí ní sàkání ṣọ́ọ̀pù mi kankan wọn ò gbọ́dọ̀ fún ní rọ́sà ìyá Ọ̀yọ́ ẹrù ẹ nìyẹn ó dẹ̀ mọ̀ pé òfin tó bá ti mégún ló mẹ́rẹ̀ẹ́yà tí n bá ti ní mi gbọ́dọ̀ rí inú ilé mi mi gbọ́dọ̀ rí inú ilé mi nìyẹn bóyá ọ̀nà àwa kẹ́rù tiẹ̀ bóyá wàá fi yẹn tẹ̀lé lọ. ààrẹ ni tó tún ti gboyún nu yín. ó ti ṣé mo máa ń kanra mọ́ yín ni ṣé mi ò kí ń tọ́jú yín tó bó ṣe yẹ kí ń tọ́jú yín ni èló ni wọ́n ń fún tó fi wá lọ tó má ṣe o ẹ kó ṣe báwo mi máa kó tó wàá fẹ́ kí n bu yẹ̀pẹ̀ dà sí ẹ lójú èmi mo kó bẹ́ẹ̀ ni ó yẹ ẹ kó ṣì kúrò wájú mi jọ kí n má bínú ẹ ń tó bá fẹ́ tẹ̀lé kó lọ kẹ́rù ẹ̀ jọ tẹ̀lé lọ. ìgbà tí èmi wá dé tí ọ̀kadà gbé mi débi ẹnu géètì mo rò pé alájì tẹ̀ra ni àǹtí wọnú ọlámọ̀sọ
wàláì mo dààmú fa mo rìn nígbà tí ọlọ́run tí ó fi ń ṣe gàrí tíra mi ẹ̀ka jáde sí ọwọ́ ni èmi mọ̀ pé hòtẹ́ẹ̀lì ilé lèmi pé aráyí tẹ̀ra tí ẹbí ṣe àdírẹ́sì fún mi. Anyway. àìṣe kí ló dé tí ó jẹ́ pé ẹ sọ fún mi pé hòtẹ́ẹ̀lì ni bísínẹ́sì yìí tẹ̀ ń ṣe gangan. No, actually àtìgbà tí dáàdì ti kú ni mo ti wà ní in charge bí pẹ̀lú àwọn business wọn yòókù níta èmi náà mo manage gbogbo ẹ̀. irú àwọn business wo tó nù. Boutique a níbi tó ti ń ta mọ́tò a ní travelling agency and stuff like that. ẹ ń ta ọkọ̀ náà. a ń ta mọ́tò. How are you? This is Hafiz, my friend. Hi. Welcome. You're welcome. Please, anytime he comes around, try to make him comfortable. Okay. Yeah. What of the stuff I asked for? The table is set already. Thank you. You're welcome. Thank you very much. Let's go. Use the fork. Àbí kó lo knife. Only 50 fork ìjọba ẹ̀ káàkiri $50 lọ́wọ́ àpárá pọ̀lì. Mo ti gbọ́ o. Ó ní wọ́n ṣe fi fork ìjọba ẹ̀. Ó ní wọ́n ti yóò fẹ́ yá. Àǹtí Bádírá, ẹ dákun ìjọ ń torí Ọlọ́run. Ẹ dákun bá mi síjú àánú wo Serifat. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe kúkú mọ̀ pé kò ní ìyá mọ́ bẹ́ẹ̀ ni kò ní bàbá mọ́. Èmi náà ló fi ṣe ìyá ló tún fi ṣe bàbá. Kò síbi kankan tí Serifat lè lọ. Kò mọ bí kankan ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run. Ojú ló ń rojú ṣàánú mi lórí Serifat ẹ dákun. Àǹtí Sàbí. Àǹtí Sàbí. Ẹ sì ń bẹ́ mi lọ́tún ẹ sì ń bẹ́ mi lósì. Bíi pé ìkà lolúwa rẹ o. Rárá o. Lóòótọ́ Ọlọ́run fi mi so lórí yín ní ìyàn yín. Bẹ́ẹ̀ni. Mo okùn mi sì níbi tó ti gùn wá. Mo mọ̀ pàṣẹ sí ní yàsẹ̀ padà ń lé sé o ń lé sé. Àǹtí Bádírá ẹ jọ̀ọ́ àwa mélòó náà la wà ń bì kò sẹ́ni tó máa sọ fún màmá ṣebí tá bá ti ṣe tán lálẹ́ lọ́dọ̀ màmá kó wọlé kó sùn tó bá dẹ̀ di nífẹ̀ẹ́ rẹ̀ kó jí jáde ó tàn ẹ jọ̀ọ́. Mo gbọ́ o ṣùgbọ́n kó má jẹ́ ìkankan nu wa yìí náà yóò gbẹ̀yìn lọ sọ fún mọ̀mọ́ o. Ọ̀dà kò sí wàhálà mọ́ mo gbọ́ ó dàárọ̀.
Lákúnlé ṣe rí a lè máa tẹ́jú ara wa mọ́lẹ̀ o ṣe lọ́jọ́ tẹ bá tún múyàn wá sínú gáràjì tí n bá sọ pé kò jọ náà nìyẹn o ẹ fẹ́ tí nǹkan tọrọ yìí wèrè tẹ mú wá ṣe fún mi ni. ọ̀rẹ́ wa wo. àfíìsì yẹn ni nà. àfíìsì. mo máa ka ọ̀rọ̀ ẹ̀kúnjáde máa jẹ́ àsọ̀rọ̀ mi lọ ọkọ̀ ọmọ tí ń sọ àfíìsì jọ wọ síjọ o. báwo lè ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ mélòó mo fẹ́ máa sọ tí fẹ́ parọ́ ẹ fẹ́ tí a bó ṣe disgrace mi ń jẹta ni mo máa rí ilé epo máa nì ó gbé ẹ ṣe wá mọ́tò yẹn yí jù bí mo yẹ wá rí mọ́tò yẹn mo kàn wípé àfíìs mo wá súnmọ́ pé àfíìs ọmọ kí ló kún kí ló ṣẹlẹ̀ báwo lè ń lọ èmi kan fẹ́ kí àwọn èèyàn rí pé mo mèèyàn gidi ẹ fẹ́ tí a bó ṣe méyìn mi àfíìs wà láìsí tí. nígbà tábíyèsí ò sórí ibú yóò rí irú rẹ yọ dọ̀ọ̀nù nígbà tí ó so àti pàápàá jùlọ níjọ́ làbíyèsí ti sórí ibú ẹ̀ lọ náà o ò lè bá wà bùsọ̀ àwọn àfíìsì. lóòótọ́ ló rá àfíìsì. ṣe rí tó bá jẹ́ gbà tí mo ṣì máa ń bínú ni màá ti fọ́ gbogbo síbírísì mọ́tò ẹ̀. orí àfíìsì mọ̀ tiẹ̀ ti dàrú rí o ọmọ táfíìsì ọ̀nà táfíìsì dálẹ̀ lọ́dọ̀ alájà ọlọ́kà ó sì sá lọ ó mú ọmọ ìyá ọlọ́kà ṣẹ̀rí ọmọ ìyá ọlọ́kà ó bà ayé rẹ̀ jẹ́ ó ti sọ ọmọ dìdàkudà ní ìṣó wá sá lọ ìwọ wá rí o wá ló sọnù rẹ ó di grace yẹn. ẹ wá mo kàn ń sọ fún yín ọjọ́ tẹ́ bá máa tún múyàn wá sínú gáràjì tí bá ní kò jọ nìyẹn torí èèyàn lè máa tẹ́jú mi mọ́lẹ̀ bí ṣe wà yìí. sórí pọ́sàn tó ti rí un àjọ débẹ̀ o á sì kọ́ àwọn mùpó débẹ̀ mo lọ rè bọ́ńdù wèrè wá yìí. irú ọ̀rọ̀ wo ni wọ́n sọ lẹ́nu láti jọ wò ṣé o fìpa ilé bá ń bẹ láti bí ìjẹta sí ìjẹrin tí mo ti rí ni. èmi àfíìsì bá díà èmi. ẹ wá gbọ́nà sí ayé o. Ọlọ́gúnlé ọlọ́jà ti lé mi kúrò ní ṣọ́ọ̀bù o. kí ni ó ló ṣe. wọ́n sọ pé àwọn olè tọ́ mi káwọn tún tó yún inú mi. Ọlọ́gúnlé èdè jẹ́ fún mi lọ́bi tí bọ̀dá àfíìsì wà. àwa náà ra fíìsì látijọ́ yìí kò wá sí tàbí kò sì wálé ó mọ tó ṣẹlẹ̀ fọkàn ẹ balẹ̀ kò ní sí wàhálà gbà sórí tó bá di àárọ̀ ọ̀la kùtù mú òní wá síbi iṣẹ́ rárá lọ́la ìwọ ọmọ bọ̀ wá bá mi lé wọ́n mú ọ lọ síbi tó lórí ibùba bẹ́ẹ̀ ń gbé ní bádíà àbọ̀rọ̀ mi ò yọ mọ́ ọ lọ lé ń tiẹ̀. Ọlọ́gúnlé ẹ ṣe. ṣẹ̀rífà tó lé nílé àfíìsì òwe ìfẹ́ òtítọ́ dà èsì o. àfíìsì ò mọ̀ lè ṣoríire rárá o. ṣẹ̀rífà tó lé nílé. wọ́n sọ ọmọlọ́mọ di kan jẹ. bá ṣe jayéjayé yìí yóò bá rántí ìpilẹ̀ṣẹ̀ o. nígbà ìwòye tẹ́tí gbọ́ àbọ̀rọ̀ fọmọlúwàbí kẹ́tọ́ pọ́lì lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ rí ibẹ̀ ni. ẹ káàsán. ẹ káàsán. ẹ dákun bàbá àfíìsì la béèrè. bàbá lẹ́gbàá ń bèrè bàbá àfíìsì o. lẹ́yìn ẹ̀. ẹ káàsán. ẹ ra. ẹ ǹlẹ́. ẹ ra sàn. ẹ ǹlẹ́. ṣé kò sí. ẹ jọ bàbá àfíìsì la béèrè. bàbá àfíìsì. ìwọ nù wọn. àjíkòbí. bàbá Kwara. ṣé kò sí. ọlọ́run ò jẹ́ ó sí láburú ṣùgbọ́n wàhálà kékeré kan tó fẹ́ wà ní ẹwọ́ ọmọ yìí. ọlọ́run jẹ́ àrí wàhálà. ṣe rí àfíìsì ọmọ bàbá àfíìsì kan náà òun ló fún ọmọ yìí ló mú lókì mọ́lẹ̀ tó fún lóyún wọ́n sì ti lé ọmọ jáde pẹ̀lẹ́rù pẹ̀lóyún pẹ̀lẹ́rù ṣe rí nísìn ìdínú tó jẹ́ mú wá àyìn pé kí wọ́n á fàgúnlẹ̀ ní àyìn. má bínú kò í di pé wọ́n pàdé wọn fúnra wọn lóyún kọ́rọ̀ yìí já gbangba bí sọ́n ti ń pàdé. ọ̀dọ̀ tèmi yìí ni wọ́n ti ń pàdé torí mi gbà fíìsì ilé ni òun bó sì ṣe wà ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọlọ́kà ni ọ̀dọ̀ ọlọ́kà tá àti mọ̀ jẹun ibẹ̀ ni ti ń ṣiṣẹ́ nígbà tá a bá sì darí ọkọ̀ àmọ́ bí wọ́n ṣe ríra wọn wọ́n sì fúnra wọn lóyún nù sáàmọ̀ wọ ọmọ ọlọ́mọ ràn ni. ọ̀gbẹ́ni ibi wọn ti pàdé kan fúnra wọn lóyún yẹn ìbẹ̀rẹ̀ yẹ kẹ́ ẹ wá fíìsì sí torí àfíìsì yẹn ń wí àwa ti rí ìgbẹ́ ìlíbí iléyà ọdún kẹta ni. ṣẹ́ẹ̀dẹ̀ wà rí bàbá fíìsì ọ̀hún gbè bímọ torí nígbà kan lọ́sàn kan òru kan ra ìsàn kan dé sí wọn kan wúkọ́ yẹn lílílé nígbà kan ẹ̀ má wàá lé ju kan láṣà àyẹ̀wò ìgbà kan ọ̀hún TB rẹ̀ ń ṣe ìgbò tó yá hàn kọ́ fakànfakàn asthma bàbá líle wa wá pé ẹ̀yìn ara lé ọlọ́run kò ní jẹ́ kárí wàhálà o owó yóò má fi gbélé yìí sókè ṣé ẹ rí pé dẹ́kìnì ni òun lòun wá o kó bá láàdí pé bàbá àfíìsì bá làkú síbí ọlọ́pàá lè sọ di rẹ̀ mọ́ lọ́wọ́ wọn wá fi lọ ìgbò wá yá nẹ́rẹ̀ wọn kàn wá kàn pọ̀ wọn fámìlì bàbá àfíìsì bàbá olíkọ́ kàn wá gbé kó lè bí
amukòkòrò ọpọ́n gbé lọ. Ó fi dáa náà ni ẹja àjọmọ́ lọ sámùkòwò kẹ́ mú wa lọ. Ẹ fẹ́ fi nǹkan ránṣẹ́ sí ni kó bá pẹ́ fẹ́ fi nǹkan ránṣẹ́ sí ẹ lè fi rán mi màá bá yín mú lọ ọ̀dọ̀ rẹ̀. Mo fẹ́ fún yín ní nǹkan náà ni wo sẹ́ẹ̀rì ó yá bọ́ bẹ́ẹ̀ tí mo fẹ́ fún yín. ṣe fi ránṣẹ́ sí. ìbí irun yẹn kọ́ torí ìgbà kan ọ̀yà fẹ́ má làwọ̀ àtẹ̀tì múra pa má làwọ̀ wọ́n wá wíwá pé kábà ń làwọ̀ ikọ́ ẹ̀ máa ń ràn kò dẹ̀ sòlí kọ́ lọ́dọ̀ wa ìyẹn wàá mú káwa kò dẹ̀ lọ bẹ̀ mọ́ ẹ gbọ́ lé mọ̀ọ́dọ̀ bàbá fi sínú yín. mi ì má gbé tó ń gbé o. mo mọ bíbẹ̀. Rébété ó mọ̀ òun àmúyín lọ bẹ̀ ṣẹ́ gbọ́. Ẹ ká sọ. Ẹ ra àǹtí Rébété ó yá sẹ́ẹ̀rì ẹja lọ. Mi ò lè mú yín lọ bẹ̀ o àwọn máa júwe fún yín. Níbo níbẹ̀. Ṣé ẹ mọ ọjà. Ọjà ìwó ń bẹ̀. Ọjà Amukoko. Ọjà Amukoko kan náà. Mo mọ ọbẹ̀ dáadáa. Ṣé ẹ mọ ilé bàbá Múlíkó. Mo mọ ọbẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kí èmi ò débẹ̀. Kí ló dé. Ibi tá à ń sọ yìí wọ́n máa ń sìnkú ń bẹ̀ ni. Mo mọ̀ kọ́ máa ń sin òkú níbẹ̀ àmọ́ bí tí mò ń ṣàlàyé fún yín ẹ̀yìn ilé bàbá Múlíkó ní bíbẹ̀. Ẹ wo kí ni nọ́mbà abẹ àbí kí ni àdírẹ́sì àdúgbò gangan. Mi ò rántí mọ́ àmọ́ tẹ́ bá ti débi bẹ̀ kẹ́ ẹ ṣàlàyé fún wọn pé bàbá tó ń wúkọ́ líle tó gbé wá ní àti bádíà wọ́n máa mú yín débi bẹ̀ gangan. wọ́n náà fún yín rí o. Mùdàdá Kúnlé ṣé ẹ ti gẹ́ẹ̀tì rẹ̀. já lọ já yín gbàràn mi ló fẹ́ dẹ lẹ́rù nísìn olúwe ò játa olúwe máa gbáta káàkiri àdúgbò. alábà sùúrù. ẹ̀yin mélòó. àwọn méjèèjì. owó 200 naira. Ó ti pọ̀ jù ẹja ṣe 150. ẹ sọ 180. 180 kí ni 170 jálẹ̀. ẹ yẹ máa bọ̀. Ẹ yá já lọ. Mùdàdá Kúnlé mo fẹ́ lọ wo ará Ọ̀yọ́ wa kan ní bẹ̀rùn. Ṣé o tún mọ̀yàn ládùúgbò yìí ni ìgbà olówó àpàdà délé nísìn. Mi ní pẹ́. Kò burú gbà náà mọ́ pẹ́ o olórí ibú alájà ó ti torí nǹkan kékeré ṣé oyún lèèyàn ò ní rí tó fi lé ọ̀tá ṣùgbọ́n ìwọ sáà má bàjá mọ̀ bọ̀ ń lé ń tiẹ̀ sọ̀rọ̀ mi yọ á mọ̀ bá ṣe yanjú ẹ̀ olórí ibú tá a sì fi sọ̀rẹ́ náà nísìn Ọlọ́run tó mú lọ tó fi sán lọ Ọlọ́run náà ó bá wa tí sìn wálé ṣó ti yẹ ọ mọ́ pẹ́ o. Mùdàdá Kúnlé ṣé o. Wọ́n pẹ́ o. Ó dàbọ̀ mo ti gbọ́. Wọ́n pẹ́ o. Ó dàbọ̀. Ìwọ Ọlọ́run mo mà gbọ́dọ̀ rí bọ́dà àfíìsì lénìí ní ìlónìí ń jẹ́ mo gbọ́dọ̀ rí bọ́dà àfíìsì. Ọlọ́run dákun gbàdúrà mi má wò mí níran. Ẹlẹ́dàá mi máa sùn o. Máa sùn o. Máa sùn lọ. Mi ò yà lákùnlẹ̀yàn o. Ẹ jọ̀ọ́ mo béèrè ilé bàbá Múlíkó. Òkùnkùn ṣú sọ́nà yìí. Mọ̀nàmọ́ná òde kọ́. Ẹlẹ́dàá máa sùn jí dìde nítorí ọ̀rọ̀ mi. Òkùnkùn ṣú sọ́nà yìí. Mọ̀nàmọ́ná òde kọ́. Ẹlẹ́dàá máa sùn jí dìde nítorí ọ̀rọ̀ mi o. bí pọ́njú ayé ìbá pọ̀ o. Ẹ káàsán. Báwo ni káàsán. Bàbá kan mo béèrè tán ni mo ń wúkọ́ kólé báyìí. Bàbá tó ń wúkọ́ kólekóle Bẹ́ẹ̀ni. ó ń wúkọ́ kólekóle mi mẹ́rin náà. Tán ní gbé lẹ́yìn ilé bàbá Múlíkó. Bàbá Múlíkó Múlíkó èwo ń bẹ̀. Ní Amukoko. Ó ti filẹ̀ sẹ́yìn sáfẹ́jọ́. Joyè lágbólé fújì wọ́n ní láti ṣe báyìí ètú òsì ọba kankan ò ní lè jẹ́ ètú òsì olóyè kankan ò gbọ́dọ̀ jẹ́ tẹ́ ẹ̀ bá ti jú bá ètú ọmọ kò sọ̀rọ̀ o. Ọ̀gbẹ́ni Làgàtà ṣé yẹ ò kí ń sùn ní. ṣé o mọ̀ pé lórí burúkú ni wọ́n ẹbẹ̀ ṣá ṣé ilé bàbá ẹ̀ ń jó nàbí ilé aláya ẹ̀ ń jó ni ibi jẹ́ lè ya ẹ̀ ni o dẹ̀ gbálẹ̀ yín lọ tó ló bá ń kún ẹ̀ náà. ṣé ilé yàrá ìyá ẹ̀ ló wá wà yìí.
òkè náà lè bàbá ẹ ni ó lè pàṣẹ ń sin iná ìwọ ọmọ tó níran tó nílé olórí burúkú yẹn gbà ẹ sórí ìta kó máa tún oríta ṣe lásán òun rè bí sún òdùpẹ́ fọlọ́hún olóṣì ààrẹ lọ wo mi dáadáa náà délé dájà ń bẹ yẹn ilé mi pọ̀ jábúra ta nílẹ̀ pọ̀ náà. bàbá ìyá ẹ wọn á gé orí ìyá ẹ dànù. olóṣì ilé ìyá ẹ ní ilé ìyá ẹ ní ìwà ò lè pàṣẹ fúnlẹ̀ kílẹ̀ lé mi kó lórí ta ni ó yá pàṣẹ náà ó ṣe pàṣẹ tí olóṣì wọ́n máa fi hàn ṣì ìyá ẹ̀ kò nílé bàbá ẹ̀ ò nílé kan wà bẹ́bẹ́ wà. ọ̀gbẹ́ni wèrè jẹ́ kí n sùn náà. olóṣì eléyìí hello yes ọmọbìnrin wà á bì. ìwà. ó ṣe kí ni akẹ́jọ́ olóṣì wà orun ìwọ̀n sùn ó yà pàṣẹ ọmọbìnrin yẹn kó wá sí ìbàyẹn sìn. olóṣàpá mi tán bàbá pè ẹ́ sórí ẹ̀ yìí ni. wà ilé sí ìfarẹ́balẹ̀ ìwọ lọ́rán wa bọ́ síbi bọ́ bí ṣé ìwọ lọ́rán wa bó ló ti ń bọ̀. nígbà tí mo lọ sí sáfẹ́jọ́ àmùkòkò mo tún wá kúrò bẹ́ẹ̀ mo tún wá lọ sí bádíà mo wá bọ̀dá àfíìsì lọ. lórí ìta wo nìyẹn tó ló ń kọlà sóhun sọ̀rọ̀ yìí lórí ìta abu bọ̀dá àfíìsì jẹra bádíà kí ló wà lọ́wọ́ ẹ̀ yìí. ẹ̀wù mi ni. ó yá gbé báàgì ọwọ́ ẹ̀ fún mi sórí irú yìí ẹ̀yin ẹ̀ máa lọ gbé fún mi ọmọ ní pàrágà nìyẹn tẹ̀ máa ń kó bọ̀n ẹ̀ ló gbà wọ́n tún ní báàgì fún mi ẹ̀ máa ń kó bọ̀n káàkiri lóru. tí mo fọ́ lójú ni kí ló ń ṣí ẹ náà o ti ń fẹ́ wá àbí o ti ń fẹ́ lórí ìtàyà àbí bàmù mú kínní. bàbá ẹ nídìí eléyìí bàbá. ọ̀gbẹ́ni farabalẹ̀ jọ. òní dá fún yàrá yé mi onídìí close up àbó ló ṣì ní yàrá yá ẹ o mọ bó ṣe wà expensive tó ṣá ikọ̀ bọ́lẹ̀ ti ń fẹ́ wọ́n sí ṣòtí nìkan tí mo sọ ọ̀fẹ́ close up tó bá mọ yí ẹ ni tó bá mọ yí ẹ bàbá ẹ ò ní jí lọ́lé. ọmọ ayé jẹ́ kí n wo. kí wọn náà tó fẹ́ wò ló ṣí wọ́n fọ́nú rí. kí wọn náà ṣáà mú dání fún mi máa gbà lọ́wọ́ ẹ létà. kí ni máa ń fọ eyín mọ́ bàjẹ́. níbo ni wọ́n wá ń lọ nsìn. nígbà tí mo dé boy stop ìwà rí bọ́ṣìṣì Àjàngbàdì mo wá ní kí n kú máa bọ̀ lọ́dọ̀ bọ̀dá Lákúnlé ní Ṣàṣì. báwo lè kọlà sí mú báyìí. Lákúnlé mo mọ̀. ẹ ṣeun. Lágàtà o mọ̀ Lákúnlé ni. Lákúnlé wo mo mọ̀. Lákúnlé kan náà. Lákúnlé Lákúnlé ok. wo ọmọge kí lórúkọ ẹ. Sẹ́rí. ọmọ ọdún mélòó ni ẹ. 15 years. sọ̀rí má wọrí sọ̀rí Lákúnlé tó dárúkọ yẹn ọ̀rẹ́ tiwa ni mo mọ̀ àmọ́ ilé ti ṣú báyìí wàá sùn síbí báyìí tó bá dọ̀la màá mú ẹ lọ síbẹ̀ ṣùgbọ́n. rárá o ẹ mọ́jọ ń sùn síbí báyìí o ọ̀dọ̀ bọ̀dá Lákúnlé gangan ni kọ́ ẹ mọ́ mú mi lọ. bó tẹ̀lé mi tó. ló máa dọ́dọ̀ Lákúnlé ẹ ló àgẹ́jọ́ ìwọ dúró lórí ìta tó ti yé ń sùn o ṣáà mọ̀ old member níwájú new member lẹ́yìn bàbá ṣe tiwa tán wàá pa òwúrẹ́ ẹgbẹ́ náà wọ́n á ló tán jáde sílùú á pariwo àgẹ́jọ́ wà lórí ìta. ẹlẹ́dàá mi máa sùn o. kí ni ẹ̀rọ kó ṣẹlẹ̀ sí mo kàn sí ṣọ́ọ̀bù láàárọ̀ ẹ̀ mo kàn rí bèbí ìlà mo kàn rí mi báyìí ni kò dẹ̀ pé torí mo mọ kọ̀mádó mọ́ mi mọ́ ẹ̀ ló yẹ kí n. ṣe rí
o mọ̀ ọmọ yàrá mọ́là o mọ̀ àbí mú wọn dáadáa. ó bọ̀ ilé rí náà ni kí la máa ń ṣe é sí báyìí jẹ́ ká máa gbé lọ sọ́ọ̀tù. Ṣẹ̀rífátù dé nílé àfíìsì òwe yìí ìfẹ́ òtítọ́ dà èsì ó ti lọ. Ṣẹ̀rífátù dé nílé àfíìsì òwe yìí ó bá ṣe jayéjayé yìí yóò bá rántí ìpilẹ̀ṣẹ̀ o. Nígbà ìwòye tẹ́tí gbọ́ àbọ̀rọ̀ fọmọlúwàbí kẹ́tọ́ pọ́lì lọ bẹ́ẹ̀ bèrè lọ́wọ́ rí o. Ẹlẹ́tàn wọn bẹ níta abániláyé jẹ́ ni wọ́n jẹ́. Ilé ẹ̀fọ́gbọ́n ọdún kọ wọ́n lè fẹ́ wo lọ́jọ́ kan ṣoṣo. Adẹ́tẹ̀ kúkú ni wọ́n ò lè fún wa. Ṣùgbọ́n wọ́n lè dá wa ranú ìwọ ni kí o ṣọ́ra o. Ojú ọmọ òrukàn wọ́n fẹ́ bá ẹ mọ̀. Ṣé ni wọ́n tún bá ẹ̀dẹ́gbò ẹ̀yìn kò dẹ̀ sẹ́ni máa bá ẹ mọ̀. Alákọ̀ọ́bí o ṣọ́ra o torí wọn ò ro ọjọ́ ẹ̀san. ẹ mú búrẹ́dì lera. ẹ wọ́n bẹ̀ sà. ṣẹlẹ̀ sà. inú ìyẹn gangan. mélòó lẹ́nu. ẹyin ní búrẹ́dì Agége ni. àìlè ìwà àpàjù búrẹ́dì Agége lọ́tẹ̀ bá jẹ mọ́ láìkẹ́. Eré mi o téèyàn bá fi búrẹ́dì Agége jẹ ẹ̀wà gan-an ẹ mọ̀ mú wa bisikíìtì kọ́ yìí. no bisikíìtì kan náà máa ń pè cookies náà ń pè sà. cookies àti bisikíìtì nǹkan náà kọ́ ni. má ti já. ṣé béèyàn bá ra bisikíìtì fọmọ gan kò ní já ni eré yóò tọ̀ nǹkan tí mo ra wò ni. ẹ mú búrẹ́dì mi wá ẹ mú mi wá. báwo ló ṣe ń ṣe báyìí má ti já sẹ́ má ti já òun fún sí. ẹ ṣàmú ẹ mú ọmọ. ọkùnrin kíkìní kúrò jọ. dákìní wò lápá wo àwọn kéèkì ṣé ṣúgà lẹ gbọ́n sórí kéèkì báyà bíbù. ṣúgà kan sà cream náà ń pè yẹn. èmi náà kàn pé ṣúgà ni mo mọ̀ pé cream náà ń pè ẹ mú wọn wá ẹ mú wọn wá. bí márùn-ún ní wọ́n kà á. báwo ṣe ń ṣe báyìí náà try to behave yourself. wọ́n á kún jẹ ọ̀dọ̀dọ̀ ìlọ́jà rẹ̀ dání jẹun lé rẹ̀ dání jẹun jìtì rìn jìtì. $1,500. Báwo la ní? Wà títa ni. Náà gba bisikíìtì dání. Báwo ló ṣe máa ń ṣe báyìí náà? Obi tó drop bisikíìtì. Obi tó. Ṣé wọn ò ní gbà ni? Customers are always or is always or whatever right. Shit. Oh my God. Àbí ẹ lè gbà? Ẹ jọ̀ọ́ má bínú, ẹ jọ̀ọ́ má bínú, ẹ jọ̀ọ́. Ṣé bí 1,500 lówó yín? Ẹ̀yin náà ẹ fi ṣe wíkẹ́ndì. Ẹ gbọ́ ẹ tẹ̀ kẹ́. lọ́dún kan. ọjọ́ ẹ̀san tán bá ti mú mi lébi wọ́n ṣàgbọ́lọ́ ẹ̀dà lórí tiwọn. ìwọ ni kò ṣọ́ra alákọ̀ọ́rí ọkùnrin kan níta ọ̀yà. irọ́ ọkùnrin ló máa ń lò ọkùnrin ló dé pọ̀ gentleman ẹ má bọ́ọ̀lì pàdé tábìlì. kò lè dún like love ọ̀pọ̀ irọ́ ńlá mà ní ìfẹ́ òsì wọn. láti fa ṣé bàbá mẹ́wàá ni ó wà lọ́mọ inú mi o. àwọn mẹ́sàn-án ni mo rí gbà tó dorí ẹlẹ́ẹ̀keje mo dákú torí ẹ̀mí mi ò gbé mọ́. ṣé bàbá mẹ́wàá ni ó wà ní báyìí o. gbà tí mo dá fíìsì tí kan páwọn ògbóyún báyìí kí ni wàá ṣe o. ta ni wàá gbóyún fún báyìí. sílẹ̀ ayé mi ò ti bàjẹ́ báyìí o. ó ti tó. àmọ́ nǹkan tèmi rò pa lè ṣe ni pé bóyá ká yọ.
a lè yọ tá a bá lọ sọ́sibítà. bí ti báwo. A wà kànbílálà ọsàn wẹ́wẹ́ búlù àti 7up. Ó dá mi lójú pé tá a bá rí yóò wálẹ̀. Ẹlẹ́dàá mi máa sùn o. Máa sùn o. Máa sùn lọ. Mi ò yà lákùnlẹ̀yàn o. Òkùnkùn ṣú sọ́nà yìí. Mọ̀nàmọ́ná òde kọ́. ọ̀dọ̀ yín bì náà la wà àwa rí yín ni lórí ọ̀rọ̀ Sẹ̀rífátù tí bọ́dà àfíìsì tó fún lóyún àtìgbà tí ìyá wa tó ti tẹ̀lé Sẹ̀rífá wá gáràjì tí àbọ̀dá àfi sọ pé àwọn kọ́ làwọn fún Sẹ̀rífá lóyún àtìgbà yẹn ìyá wa ti wá lé Sẹ̀rífá pé kó má gbé ní ọ̀dọ̀ àwa mọ́ o so ẹnìkan lára wa wá dá Sẹ̀rífá lóògùn Sẹ̀rífá ṣáà ti lo oògùn àfẹ̀mọ́júmọ́ ìyẹ̀jẹ̀ wa bo gbogbo lé tẹ́jẹ̀ ń dà lára Sẹ̀rífá àti wá sáré gbé Sẹ̀rífá lọ síbítù dókítà wa ní àpòlí ọmọ rẹ̀ ti bàjẹ́ wọ́n fi káwọn ó gbé jáde ní tá a bá fẹ́ kí Sẹ̀rífá ó kú wọ́n sì ní ká tètè lọ rè wówó wá kíákíá gbogbo owó tá a sì ní náà láti kó jọ láàrin wa ṣùgbọ́n kò ká ni mo ṣe wá lọ sọ́dọ̀ àwọn ọ̀dà lákúnlé wọ́n fi wá ní káwọn ó tẹ̀lé wa wá sọ́dọ̀ yín bí pé tẹ́yìn náà bá ní kẹ́ ẹ fi ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ̀ ní ṣòfò ọmọ ẹ dákun. ẹ̀mí pé dókítà Nímúbẹ̀ ti bàjẹ́. ọlápọ̀lì ọmọ ẹ ti bàjẹ́. ṣé wọn rí ọ̀nà míì tí wọ́n lè gbà tọ́jú ẹ ni sẹ́rí kéré sí kí wọ́n gbélé ọmọ ẹ̀ jáde. ẹ ṣe fọ̀rọ̀ lẹ́ àní kí Sẹ̀rífá sáà máa kú wọ́n ní táwọn àgbàgbọ́ pòlì ọmọ jáde yóò kú a sì fẹ́ kó kú ẹ̀mí gígùn ló ń sàn yà ibà wà wọ́wọ́ ni ẹ ṣàánú ẹ dákun. Lákúnlé ńkọ́. Lákúnlé ó ti lọ Ṣùbírì látìgbà tí Ọ̀yọ́ ti dé ni òun náà ti na ìṣẹ́ta pé kóun lọ gba owó àjọ tèmi àti ẹ̀jọ́ ń dá ní Ṣùbírì gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ́hùn àti àwọn ìyá Ọ̀yọ́ gbogbo tí wọ́n ní gbogbo ẹ̀ náà ti kó lẹ̀ fáwọn dókítà. èmi sì wò pé owó tí Lákúnlé lọ kó wá gùn tó nǹkan kan mo ṣe wò pé kí n máa mú bọ̀ ń bí bóyá ẹ̀ náà tó lè ní nǹkan kan láti fún wa ẹ jọ̀ọ́ ẹ bá wa wò. ara nǹkan tí máa ń sọ fún ilé eléyìí o ṣé rí i pé bàbá olórí burúkú làfíìsì yẹn ó dá wa lálẹ́ tán sìn ó sá lọ gbogbo wa ń sìn ló kó sí wàhálà kí la fẹ́ ṣe báyìí. Kazeem ẹ jẹ́ àfọ̀rọ̀ tàfí sílẹ̀ báyìí ẹ jẹ́ àfi tàfí sílẹ̀ báyìí ó ti ṣe tí ó ṣe ẹ jẹ́ alẹ́ ọlọ́rọ̀ lọ́nà ká tó padà wá bẹ́ẹ̀ díẹ̀ ẹ jọ̀ọ́ gbogbo tẹ́ ẹ bá ní bí owó ẹ bá ń kó bọ́ọ̀tà torí ọlọ́ ẹ jẹ́ ká ran ọmọ ẹ lọ́wọ́ ẹ jẹ́ àdú ẹ̀mí ẹ dákun. Kazeem ṣé bí owó ti bí ń bẹ lọ́rẹ̀. wà lọ́wọ́. ẹ máa mọ̀ a máa rí kan sí ẹ máa. ọmọ tó ẹ̀ máa ní sórí ibú ayé yóò mọ̀ ní ibà. ọjọ́ ẹ̀san tó bá ti mú mi lédè wọ́n ṣàgolo ẹ̀dà lórí tiwọn. ìwọ ni kò ṣọ́ra alákọ̀ọ́rí ọkùnrin. Sweetheart. Yes, love. ṣé èmi ń wò pé bóyá ó yẹ kó jẹ́ ọmọkùnrin ní ọ̀fẹ́ wa àbí kákànra méjèèjì papọ̀. na you sabi. méjì ló máa wà. àbí o. méjì ní lágbára Ọlọ́run ọkùnrin kan obìnrin kan ló máa jẹ́. I like this. Yeah, I like this. This is lè ṣe. No. Ká má ti mú yẹn. Bébí kò lè tí ì fi ṣeré. Kò lè tí ì fi ṣeré. ṣọ́ra alákọ̀ọ́rí ọkùnrin kan ní ìta ọ̀yàpá. dem go dey do like love for boy but irọ́ ńlá mà ní ìfẹ́ òsì mọ́. Sẹ̀rífátù tèmi lélẹ̀ àfíìsì òwẹ̀yìn. ìfẹ́ òtítọ́ dà. I would like this. Wow.
don't care for that. Onídàdẹ̀ tí ń sọ pọ́kùnrin yìí. Tó máa jẹ́ pọ́kùnrin wa ní nǹkan. Ṣé a máa gbé baby doll fún? Oya. Ẹ drop ẹ náà síbẹ̀. Wọ́n mọ bí ẹ ṣe ń tajà ń bí gbogbo ẹ̀ ní ẹ fẹ́ ká ara tán. Bring those things, bring those ones. Oh, sweetheart. Jọ mò ń bọ̀, bọ̀ tí. Jọ mò ń bọ̀, just a minute. Wẹ́ẹ́rì ń fẹ́ mi jàre. Irin là ń rìn kiri láti kan àjẹun àjẹun. Jọ mò ń bọ̀. Ṣó dáa kí bàbá ó ti kú kọ́mọ tó wáyé. Kò lọ́rọ̀ ń bẹ̀ tí ẹ̀ náà. Ṣé a fẹ́ ra gbogbo shopping mall wọn tán ni. Thank you very much. Thank you. Bẹ́ẹ̀dì náà sì dá o. Kí ni? Kí ló ṣe ọ́? Kí ló ṣe ọ́? I think she's all right. Kí ló dé? Kí ni kí ló ṣe? Inú mi. Kí ló ṣe ọ́? Ó tún sí wálẹ̀. Ọlọ́run tó fún mi náà ló máa fún. Ẹlẹ́kẹ̀rin tí kì ní ọwọ́ lẹ́rìn. What's happening to me? What's happening to me? Sorry, madam. Sorry. Ẹ dákun, wo ni hospital wà bí? Please take us there, please. Ẹ wá mú wa lọ. Ẹlẹ́kẹ̀rin tí ó wà lẹ́rìn. Orí ẹlẹ́kẹ̀rin, shopping láti ṣe orí ẹlẹ́kẹ̀rin tó. Láìlá. So, Empress, mo wá kí life má waste just like that. Kelly, turn life around. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin lè wà best position láti help ẹ. But Lizzie, for how long ló ti mọ girl yìí? It's been a while. Mo mọ̀ ní street àwọn cousin mi ibi tó ti ń ṣe ní alámàlà. Baby, kí lorúkọ ẹ? Sherry. What? Sherry. Sherry. Wá jókòó. Feel comfortable pẹ̀lú mi. Ẹ ṣeun. But Lizzie, ṣó ti sọ irú iṣẹ́ tá à ń ṣe fún? Yeah, mo ti sọ fún. Sherry, ó ti sọ fẹ́ pé iṣẹ́ aṣẹ́wó ni iṣẹ́ tá à ń ṣe. Ń ṣe. Ó dẹ̀ tẹ́ ẹ lọ́rùn. Ń ṣe. Anyway, jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Sórí gbogbo àwa táwa ń bí iṣẹ́ yìí, kò yẹ ń sìn. Kò ṣe pé gbogbo wa ló wù. Àwọn míì wà ń bẹ̀ tó yẹ pé kò wù wọ́n. But condition, situation, I mean, jẹ́ ká gbàgbé yẹn. Sórí girl tó ń wo lọ́nkàn yìí, kò ń ṣọmọ Nàìjíríà. Baby, where are you from? I'm from the United States. US ló ti wá. I mean, America. Sórí àwọn parents ẹ wá sí Nàìjíríà, kò yẹ ń sìn. So, due to family problem, wo, make her get deep sínú problem ẹ̀. Ṣó ti yẹ ń sìn. Bàbá mi mú wọlé lọ ń sìn. Bá mi lọ change aṣọ ẹ̀ because mi wà comfortable pẹ̀lú ẹ̀. Tẹ́lẹ̀. Lizzie wo, ibi ìbàyí dry. Ẹ bá mi gẹ̀tọ̀ tí wá sórí tébù yìí. Yes. Ìfẹ́ òtítọ́ dà èsì ó ti lọ. Ṣẹ̀rífà tún ké nílé ẹgbẹ́ tí ẹ bá fi sí òwe yìí wò. Empress, it's ready. Yeah, we should. Ó bá rántí ìpilẹ̀ṣẹ̀ o. Can you please turn around a little bit? Oh, understand nǹkan tí mo sọ. Mo ní kó yí fún mi jẹ́ kí n wọ̀. Ǹjẹ́ àwòyẹ wá gbọ́nà sí à? Ọkùnrin yóò dá. Not too bad. Lọ́jọ́kọ̀. Ṣé mo? Kí ló tẹ́ pé slippers lẹ kó fún? Then ó tún jẹ́ bathroom slippers yín. Ó bàtà mi ní o size ẹ̀. Ìwọ ńkọ́? Ẹsẹ̀ mi kéré jù tiẹ̀ lọ bàtà mi lè size ẹ̀. Mo ti rí bẹ́ẹ̀. But sórí iṣẹ́ wa yìí, ó ní rules and regulations. Kò yẹ. Rule number 1. Tí ẹ bá jáde, tẹ́ bá máa fi padà wá, ó ní returns tẹ́ máa fún mi, being the superior.
Then rule number 2, kò sí permanent boyfriend nínú iṣẹ́ yìí o. Not at all. Because tó bá ń date èèyàn, tó bá wù kọ́ lára àwọn tó ń jókòó yìí, pé káwọn náà date ẹni yẹn, wọ́n free láti date ẹ o. Kò yẹ ń sìn. Mo dẹ̀ fẹ́ kó ṣe nǹkan kan fún mi. Sórí heart ẹ, kò yẹ. Mo fẹ́ kó mú lọ sínú oven, kó bake. Tó bá ti wá bake tán, kó jẹ or kó sọnù. Because àwọn ọkùnrin wa tó ń wò yìí, wọ́n worth ẹ̀ rárá o. At all. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Kí ló mọ̀? Pọ́kùnrin ò wọ́ tirẹ̀. Well, ìwọ ló mọ̀. Sórí èdè ẹnu ẹ̀ yìí, ó yẹ ká wá nǹkan kan ṣe sí o. A máa tún ṣe up. Ẹ̀yin girls, ẹ mú wọlé lẹ́jọ́ kó lọ ní nice time. Kò yẹ. Má sùn o, má sùn lọ, mi ò yà lákùnlẹ̀ yan. Hallelujah o. Ẹ wúlẹ̀, ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah, Jésù Kristi, Mímọ́. Michael mímọ́, ọba olúwa ọba ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ ọba ìyanu, àwọn ọmọ rẹ̀ wúlẹ̀ síwájú rẹ̀, bàbá gbọ́ àdúrà wọn. Àmín. Gbọ́ àdúrà wọn. Àmín. Gbọ́ àdúrà wọn. Àmín. Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Ẹ jókòó. Bẹ̀lẹ̀ Lizzy. Yes, sir. Arábìnrin ó kọ́ ẹ ti jẹ́ náà. Sẹ́rí. Ṣẹ̀rí. Àlá tó lá, àlá àpẹẹrẹ ni o. Torí nígbà tí mò ń gbàdúrà lọ fún yín, Ọlọ́run fi hàn mí pé ẹnìkan ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé mi rò pé èèyàn tí ì ṣẹ̀ nírú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ rí. Bọ̀dá Fíìsì ni ìsìn lè dáríjì wọn láéláé. Wọ́n sọ pé ò ní dáríjì rí pé bí o ti ń bínú Ọlọ́run náà ń bínú dandan gbọ́dọ̀ wá arákùnrin yìí kó dáríjì k'Ọlọ́run kó lè dáríjì ẹ̀. Lẹ́yìn náà o gbọ́dọ̀ wá ṣẹ́ra padà ní kíákíá. Lizzy, bí Olúwa ṣe fi rán mi mo ti sọ fún ọ̀rẹ́ rẹ yìí o rí dájú pé ọ̀rẹ́ rẹ ń ṣe tí Olúwa ń fẹ́ o. Sherry náà ti gbọ́ gbogbo nǹkan tẹ̀sán gbogbo nǹkan tẹ̀dẹ̀ ní kó ṣe ló máa ṣe ẹ ṣe alàgbà. Ọlọ́run á wà pẹ̀lú yín o hallelujah. Ṣẹ̀rífátù dé nílé àfíìsì òwe yìí ò bá ṣe jayéjayé yìí yóò bá rántí ẹ̀ṣẹ̀ o. Nígbà ìwòye tẹ́tí gbọ́ àbọ̀rọ̀ fọmọlúwa. Láti bo. Ẹ ká sọ mọ́dà Fíìsì. Ẹ ká sàn kí ló dé? Mi ṣe wà láàkín tó gẹ̀ẹ́tì bí o. Kí ló dé? Mọ́dà Fíìsì. Kí ló dé? Mo ti mọ̀ rí tọ́ bá rí mi. Kí ló ṣe? Ìmọ̀ mọ́. Ìwọ obìnrin kí ló ń wá kí ló dé kí mo ti mọ̀ rí. Ẹ wá gbà mí ní ẹ dákun ẹ̀yin náà wo ẹ wọ ọmọ. N mọ̀ sí wa wọlé báyìí ó wá pé èmi ò bọ̀dá Fíìsì òun wá mi wá o fún kí ni. Oh sorry my dear ń gbọ́ kí ló ṣẹlẹ̀ àti pé níbo lẹ ti mọra yín rí. Àbúrò rẹ̀ ó tẹ̀ tún porúkọ ẹ̀ mọ̀mọ́ mo mọ̀ wọ́n rí. Ọmọ èmi níbo ẹ wá gbà mí ní ìwọ ní rán wá. Èmi ọmọ rí o yá jáde kọ́ jáde inú géètì nísìnyí fún mi àṣẹ́wó lélẹ́yìí. Wá ti mọ̀ pé àwọn máa ṣẹ́wó yẹn ni wo bó ṣe ń múra sórí wo bí dáadáa máa kì í túrí ẹsẹ̀ mi wọn kó get lost ìta Bọ̀dá Fíìsì Ọlọ́run dà. Ọlọ́run dà kí ni o lè rí ẹ bó ti rí. Jẹ́nsí géètì ẹjẹ́ tí ẹ̀ sí kọ́. Nígbà ìwòye tẹ́tí gbọ́ àbọ̀rọ̀ fọmọlúwa. Ètò pọ́lì lọ bẹ bèrè lọ́wọ́ rí. Ẹlẹ́tàn wọn bẹ níta abàniláyé jẹ́ ni wọ́n jẹ́. Ilé ẹ̀fọ́gbọ́n ọdún kọ wọ́n lè fẹ́ wo lọ́jọ́ kan ṣoṣo. Adẹ́tẹ̀ kúkú ni wọ́n ò lè fún wa. Ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù ìwọ ni kí o ṣọ́ra o. Ojú ọmọ òrukàn wọ́n fẹ́ bá ẹ mọ̀. Ṣé ni wọ́n tún bá ìdìbò ẹ̀yìn kò dẹ̀ sẹ́ni máa bá ẹ mọ̀. Alákọ̀ọ́bí o. Ṣọ́ra o torí wọn ò ro ọjọ́ ẹ̀san. Tán bá ti mú mi lébi wọ́n sọ̀gbọ́lọ́ ẹ̀dà lórí tiwọn. Ìwọ ni kó ṣọ́ra alákọ̀ọ́bí ọkùnrin kan níta ọ̀yà pa. Dem go dey do like love for boy but irọ́ ńlá mà ní ìfẹ́ òsì mọ́. Ṣẹ̀rífátù dé nílé àfíìsì òwe yìí. Ìfẹ́ òtítọ́ dà èsì ó ti lọ. Ṣẹ̀rífátù dé nílé
àfúsì òwe ìwò. Jayéjayé yìí yóò bá rántí ìpilẹ̀ṣẹ̀ o. Olúwa nabiyil karim. Sallallahu alaihi wasallam. Ọjọ́ pẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run á dùn yín náà. Àmín. Á bá mi gbàdúrà yín. Àmín. Ṣé rí ní àná tí ẹ wá síbí tí mo ní kí ẹ padà wá ní èní mo ṣe istiara lórí ọ̀rọ̀ yín torí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tí ọ̀rọ̀ ẹ̀dá bá ń rújú kí a ṣe istiara tàbí mushawara. Arábìnrin, arákùnrin ní ìṣòro ayé yín. Irọ́. Àti ìṣòro ayé tara tiẹ̀ pàápàá. Ọ̀rọ̀ yín ò yé mi. Ẹni tí ó tán ìṣòro yín ó sì wá sílé yín ní àná ẹ sì fọwọ́ ara yín lé jáde. Àbí ẹ fẹ́ sọ pé ẹ rí arábìnrin kékeré kan tí ó wá sí ilé yín ní àná. Ìṣàkíyèsí obìnrin kankan lánàá. Bọ̀dá àfẹ́sì ẹ tọrọ astagfirullah lẹ́ẹ̀mẹ́ta ọmọ tó yẹ kó lójú èmi àtìyàwó yín lè ṣe lé jáde láàárọ̀ àná. Ṣé kò ń ṣọmọ tí mò ń pè láṣẹ́wó yẹn? Mi rò kò lè jẹ́yìn aṣẹ́wó nìyẹn ó jẹ́ kò lè jẹ́yìn. Ọlọ́run ọba kò sí ẹni tí ò lè ṣe ní ààyò rẹ̀. Arábìnrin yìí ààyò Ọlọ́run ọba ni ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí gidi gan. Tó bá ti ń bínú Ọlọ́run sì máa bínú pẹ̀lú ẹ̀. Arábìnrin ló ń bínú sí arákùnrin wa tọ́lọ́run sì ń bínú sí wọn lọ́wọ́lọ́wọ́. Ẹni tí oyún tí ẹ bá ní bá ti ń pé oṣù 3 àti ọ̀sẹ̀ 3 ló máa ń wálẹ̀. Bẹ́ẹ̀ ni àfà. Ẹ̀yin nìkan kọ́ arábìnrin náà tí wọ́n fún lóyún òun ló ṣokùnfà gbogbo wàhálà sínú ayé wọn di àsìkò yìí. Kí wọ́n wá fún obìnrin gba lóyún tó bá ti ń tásìkò tá à ń sọ yìí oṣù 3 àti ọ̀sẹ̀ 3 oyún máa wálẹ̀ lára wọn ni. Afis, yẹn ni kò ti ní extramarital affair àbí o ti ń cheat on me. Kì í ṣe pé mo ní extramarital affair báwọn náà ṣùgbọ́n a kàn ṣe pé ká gbìyànjú rẹ̀ wò náà ni ìwà tó yẹ kó rí ọmọ ní pọmọ wáyé kò ń ṣe pé a fẹ́ gbà ọ wà nígbà. Ló bá ní kó o ṣe. Bá ṣe. Yé ẹ wà fà níbi tọ́rọ̀ yìí kò kù dé dúró nsìn ṣé nǹkan kan lè wà tẹ kúkú lè bá mi ṣe kẹ kúkú bá mi já kúrò kẹ separate wa kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ̀wọ́ làbúrò já mi kó ọ̀rọ̀ ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ṣé jíjá kó náà wà ní solution gbogbo ẹ̀ báyìí ni. afẹ́jọ́ tó rẹ̀ bá mi já kúrò lọ́dọ̀ ni. Ọ̀rọ̀ tá à ń sọ yìí ò ń ṣe ọ̀rọ̀ ìjà o kò sí ń ṣọ̀rọ̀ ariwo àfi kẹ́ ẹ wá arábìnrin yìí lọ kẹ́ ẹ bẹ́ẹ̀ kó sì foríjì yín ìgbà náà lọ̀rọ̀ yóò tó lójútu o. Bọ̀dá àfẹ́sì ẹ ti báyé jẹ́ ó dáa bọ̀dá àfẹ́sì ṣé mo bí tá a máa wá sí. Wọ́n béèrè ìdánwò ẹ̀ ṣé mo bí tá a máa wá sí. dédé ká wá wọn lọ jà kẹ́ẹ̀kì lọ kíákíá ni o. ìgbọ́n ilé ìgbọ́n máa yí gbogbo wàhálà yìí wá sí. Jayéjayé yìí yóò bá rántí ìpilẹ̀ṣẹ̀ o. Nígbà ìwòye tẹ́tí gbọ́ àbọ̀rọ̀ fọmọlúwàbí kẹ́tọ́ pọ́lì lọ́ọ̀bẹ béèrè lọ́wọ́ rí. Sẹ̀rí ni à ń béèrè. Sherry. Sẹ̀rí. All right. Ẹ jókòó. Thank you. Lizzie. Yeah. Come over. Orúkọ mi ni Afis wáìfù mi rè ọ̀rẹ́ rẹ̀ náà nù dákun Sẹ̀rí ni à ń wá. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Èmi ò mọ̀ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n sọ fún wa pé ibi ni Sẹ̀rí ń gbé. Ẹgbẹ́ ni sọ̀hún ẹ̀yin àgbáyé òṣì yìí ládùúgbò gbogbo nǹkan tẹ́ ṣe fún ẹ tún lórí láyè láti wá wálé. Lọ wá sọ̀rọ̀ sí mi tó bá ipá gba àyà ni mí. Stupid man! Idiot! Ṣé mo fi ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ nìyẹn? Abọ́ rí ni. Ẹ̀yin náà kúnlẹ̀ náà ṣé tẹ̀m tó yẹ kẹ́ máa complain lélẹ́yìn ni. Kúnlẹ̀ ọ̀dẹ̀! Jọ ń dòrò náà má bínú jọ tó bá wọn bí tó wà sọ fún wa. Ẹ wo ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ lélẹ̀ Cherry ò sí nílé ó ti gbé Rons lọ sí Àbújá láàárọ̀ yìí. Rons ẹ jọ I understand nǹkan tẹ́ ń tọ́ ara ti sọ. Ṣé fẹ́ sọ pé ẹ̀bùn pé ṣaṣẹ́wó là ń ṣe àbọ̀kọ yín kọ́ ló sún débẹ̀. Ṣé ti rí ibi tó bá lè ayé mi dé? Ṣé o ti rí ibi tó bá lè ayé mi dé? Jọ ń torí làbúrò mi má bínú tó bá mọ ibi tó tọ́wọ́ mọ̀gbà tó máa dé ẹjọ́ ń torí ló ẹ sọ fún wa ẹjọ́. Anyway ó máa dé lọ́jọ́ Tuesday but you can come around on Wednesday. Wednesday. Okay. Mama.
thank you ẹjọ tó bá ti wá dé bá jíṣẹ́ fún wọn pé àwa ẹjọ nítorí Ọlọ́run ẹjọ nítorí Ọlọ́run ẹ má jẹ ẹ má bínú adákùnbá ṣé o ti rí tó bá yé mi dé. To me her face. lied. ọmọ yìí dé wá sílé bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe bí pé òun mọ̀ rí bí kò tẹ̀ rí rí it's unfair. ọmọ ní pé ọ̀sẹ̀ mẹ́ta péré mo fi mọ̀ rí mímọ̀ tí mo mọ̀ kò pọ̀ṣù kan sista tẹ́mi ẹ̀yin náà gbọ́ èèyàn tẹ́yàn mọ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta péré ṣé ẹ má jẹ tiẹ̀ miss address ibi tá a wá jà rí kì í ṣe ẹjọ́ mi ẹjọ́ tàwa ni ẹjọ́ tàwa ni ẹjọ́ tàwa ni ààrẹ fílẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ sí mi bí wọnú ṣe bá sọ̀rọ̀ sí ẹjọ́ kó sọ̀rọ̀ sí mi ẹ jẹ́ kí wọnú sọ̀rọ̀ sí mi. o de take it easy. mistake tiwa ná. ẹ wo ẹni sùúrù ẹgbọ́n kan tá a fa sọ fún wa o ẹni sùúrù o. ẹ wo kò ń ṣe fọ́ọ̀tẹ̀ èmi ni mo kọ́ ọ̀tẹ̀ kò ń ṣe fọ́ọ̀tẹ̀ àtọ̀. ẹ ṣáà ní sùúrù. àwọn ọ̀rẹ́ náà ṣàyọmí nínú eléyìí náà. nígbà tí mi mọ̀ yẹn tipẹ́tipẹ́ mo ṣe mọ̀ náà ni kò yẹ pé bí a mọ̀ mọ̀ tipẹ́tipẹ́. ló wá jìnnà ẹ̀. nítorí pé ọ̀sẹ̀ mẹ́ta péré wọn fi mọ̀ rí. ṣé ẹ lóní pé kò iye lóní pé kò jìnnà ẹ̀ ni ọ̀sẹ̀ mẹ́ta ló fi mọ̀ yàn ìyẹn ò ní pé ò mọ̀ rí. nígbà tó ọ̀rọ̀ ṣé mi ò àtọ ẹni tí mo mọ̀ lọ́sẹ̀ mẹ́ta ìwádìí tó kó dalé mi rú mo mọ̀ yẹn lọ́sẹ̀ mẹ́ta ṣé kí n jó dalé mi rú ni tó sì jẹ́ gbogbo alẹ́ làmọ́ bí wọ́n ṣe máa ń ṣe bá ṣe máa ń ṣe tán dalé onílé rú. torí tiẹ̀ náà dẹ̀ ni gbogbo nǹkan tá à ń tọ́ tó rẹ̀ ń ṣe yìí torí tiẹ̀ ni ṣé kí n jẹ́ kọ́ ọmọ kan dalé rú fún mi ni. òkùnkùn ní kó bá mi. ṣé kí n jẹ́ kéèyàn dalé mi rú ni èmi torí pé kọ́mọ̀ bá dalé rú náà ni gbogbo alátẹ̀mí náà ń ṣe yìí èmi ò mẹ̀bí mi o tí a ò bá ti jọkọ ẹ lọ bí ṣe mọ́ rí mi níbo la lọ sìn. ṣé bá jọ júwe àdírẹ́sì fún wa náà ni. orí má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ adẹnuwọ̀ lágbà fún ìpìlẹ̀ ṣe mí ẹ̀dá má ṣe mí lọ́mọ. sẹ́rí o ṣọmọ yẹn yìí. sẹ́rí èmi ni. tí ilé gbé. afa ni ọ̀sàdúrà fún mi. mo ráyè. ó bá fẹ́fẹ́ lọ èèmọ̀ ní ìdẹ̀yìn mọ́. Sẹ̀rífátù tó bá ta ẹ wá kó yá àyàn rẹ ní kó má pàdé abániláyé jẹ́ bí tàfíìsì ó sinmi ó ọmọ òrukàn. ti yẹ kó lọ́dọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ti sọ fún anjọ́ ni pé ká wá sẹ̀rí lọ pé ká lọ bẹ̀ èmi náà ti realize mistake mi gbé wàláì mọ́sẹ̀ torí mo padà wá rí gbogbo ẹ̀ pé mo yan eré rẹ̀ jẹ́ àmọ́ gbàtà dé ilé wọn tí a wá síta rí sí wọ́n wá sọ fún wa pé kò sí ilé tí lọ sí Àbújá wípé yóò dé lọ́jọ́ Tuesday káwa sì wà ní ọjọ́ Wednesday àwa padà lọ gbàtà débẹ̀ lọ́jọ́ Wednesday tá a wọlé ìkanú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó sọ fún wájọ́ wa ní ṣé àpàdé rẹ̀ ní níta pé wà ń tà torí bọ́lọ̀ tí ẹ ṣe sáré gan Ọlọ́run nìkan náà ló yé bá ṣe wọlé báyìí náà ni ó jáde a sì páàkì mọ́tò wa síwájú ilé wọn bá ṣe wá rí gan ni ò jẹ́ dáa mọ̀ ǹjẹ́ kí ló lọ sí ìta wọn ní ó pé bí ń pa wọn ó fẹ́ lọ ra nǹkan tó wọ́n ó jẹ milk àti chocolate cowbell ó fẹ́ jẹ ẹ wá rí agolo mílìkì mọ́tò ti tẹ̀ ó ti rún àmọ́ kò fọ́ mílìkì òjò dànù nítorí wáyà mi lẹ́nu pé ẹnu ṣẹ̀rí báyìí ni mọ́tò tẹ̀ ẹnu fún ẹ̀jẹ̀ wá yọ. ṣé ó wà lọ́sibítù ní àbáwò. wáì fún mi àti alájà ọ̀rẹ́ wọn náà ní kásárì ká gbé lọ sọ́sibítù. kí ló dé. sẹ́rí kú ni. Allahu akbar Allahu akbar Allahu akbar kabir. ẹ wo ẹ má jẹ́ parọ́ kan yìí jẹ tìró ó ti yẹ lójú òkú àyàfi àánú Ọlọ́run ló kù kò sọ́nà àbáyọ fún yín mọ́. ṣé níbi tọ́rọ̀ ìdè ẹ̀sìn ṣé kò síbi tó lè gbà fi pa èmi lára tí a bá jọ sí pọ̀ mọ́. Allahu akbar
ẹ wò nídìí wọn gbà tí ẹ̀yin ti lọ bẹ̀ láti lọ bẹ̀ tó sì ti kú ká ní pé ìgbà tí mo ní kẹ́ lọ ẹ gbìyànjú láti fẹ́ lọ ni wàhálà sì tún lè wà ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ́ ti lọ kò sí wàhálà pẹ̀lú tiyín mọ́ kò sí ṣòro mọ́ pẹ̀lú ògo Ọlọ́run bùkátà tí ó ti bí ya. bó lè ṣe wá bá wa ṣàdúrà báyìí. àdúrà lẹ́nu tiyín la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam àní ò sí ọ̀nà àbáyọ kankan ṣoṣo báyìí fún yín mọ́ bẹ́ẹ̀ ṣe bá kú lẹ́wà yìí ẹ wò ẹ wá máa lọ ẹ wá máa lọ ẹ máa lọ ẹ wá máa lọ ẹ dìde la ilaha illallah ẹ ṣe àfà la ilaha illallah la ilaha ẹ dìde kíkì mo fẹ́ tọ̀ níbo ẹ wọ́n lọ tọ̀ síta ẹ wọ́n. níbo wọ́n gbọ́dọ̀ tọ̀ síta wájú lé tèmi o igbó ẹ máa lọ ààrẹ tẹ̀ tí ẹ jẹ́ rí arábìnrin báwo ló ṣe jẹ́ sí wọ́n lọ́la àfà ọ̀rẹ́ mi tímọ́tímọ́ mi láti kékeré bẹ́ẹ̀ ni ṣé ń wo èèyàn gidi ni o ọdún ló kọ̀ mọ̀ tó ti lọ rí nǹkó ò dìgà. ṣe àmọ̀ràn tèmi àfún yìí àtọ̀rẹ́ yìí pé ó ní láti fi arákùnrin yìí lẹ̀ torí tí ò bá bí lẹ̀ orí burúkú tó ti dé bá arákùnrin yóò jọ máa tẹ̀lé wọn kiri. àpá tí kò ṣe pé tí ọmọ náà ṣe gbogbo nǹkan tẹ̀sán. arákùnrin tẹ̀ ń wò yìí Ọlọ́run bínú sí gidi gan gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ bá ti bínú sí gbogbo àwọn tó bá wà ní agbègbè Ọlọ́run máa bínú sí papọ̀ fún délé ẹ sọ fún ọ̀rẹ́ yín láti wákàtí tí mo ń sọ lọ yìí kí ìpín yàdí láàrin àwọn méjèèjì nítorí lè rọ́nà àbáyọ nìyẹn o. nítorí àfà ẹ ṣe ohun wọn tó sọ fún mi mo máa sọ fún ẹ ṣe gan máa tún máa rí yín. La ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam. ibi ó parí rẹ̀ sí yóò dá Sẹ̀rífátù tó bá ta ẹ wá kó yá àyàn rẹ ní kó má pàdé abániláyé jẹ́ bí Tàfíìsì ó sinmi ó ọmọ òrukàn. Hafiz, fún mi ní kí ọwọ́ ẹ̀ hand me my key. ṣé o fẹ́ ṣe kankan. fún mi ní kí ọwọ́ ẹ̀. o fẹ́ ṣe kankan ni. mo ní kó fún mi ní kí ọwọ́ ẹ̀. irú sọ lẹ́nu wo lélẹ̀ sọ ọ àmọ́ wa kọ̀ fúnra rẹ ni. tó bá yẹ ọ wá kó ẹrù ẹ nílé mi lẹ́gbẹ̀ẹ́ dustbin ṣùgbọ́n ìwọ Ọmọlẹ́lẹ̀ tó ń tẹ́ ní fún yìí fò. wọnúọlá ṣéjà náà ló wá tó ẹ ni. alájà tèmi àbẹ́yìn náà gbọ́rọ̀ tí wọnúọlá ń sọ. irú sọ lẹ́nu wo ṣé tó pàfà wa sọ̀rọ̀ kan ó ti wá mí ni pé wọnúọlá ro tí ó ta ẹ̀ ṣe ko wọnúọlá wọnú wọnúọlá 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 bolóbẹ wọnúọlá 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 lọ wọnúọlá wọnúọlá wọnú wọnú yàrá wọnú wọnúọlá wọnú wọnú jọ láìlá ayé mi o ẹni mi o yẹgbẹdá sígárí mi o yẹgbẹdá sígárí mi o. Àfà orí mi o eré mi o àfà láìlá báwo ni mo ti wá sáyé mi báyìí. tó bá ṣe pé èèyàn ló ń bínú ṣé bí Ìlọrin ibẹ̀ báyìí wọ́n lè yàn bínú mọ́ Ọlọ́run ní bínú ṣóòótọ́ ni pọ́mọ lẹ́lẹ̀ ní mi tí mo gbọ́dọ̀ tẹ́ni fún mo ráyé mo jayé bí ẹni jẹ́ṣu àṣewọ̀n ló yẹ kéèyàn jayé òun náà mọ́ ládùúrí orí tíṣẹ̀rí ṣe mí mo wá yà aláìmoore àsójú ohun tó ń jó aláìmoore rí àṣeyín rí tájà bá ti borí gómi Ọmọlẹ́lẹ̀ olówó ṣé bá dí àdí padà sí àbájáǹgbàdì ṣé ṣùbírí mo fẹ́ lọ lọ́dọ̀ Lákúnlé àbí mo
bá ta ẹ wá kó yá àyàn rẹ ní kó má pàdé abániláyé jẹ́ bí Dáfídì ó sinmi ọmọ òru. Kẹ́mi ò dúró fún kíni kí n dúró fún. Dúró síbẹ̀ kí ló ṣe é. Kẹ́mi ò kúnlẹ̀ irú kálá. ládùúgbò mi tí ì tí yò àbí wèrè ní ẹni. Filẹ̀ o fẹ́ kúlẹ̀ kú ni ó yá kúlẹ̀ síbẹ̀. A kì í kúlẹ̀. Wọ́n kálẹ̀ kún sẹ̀sẹ̀ wèrè máa tún sóyè. àbọ̀lọ́ àtúnṣe yìí o àbọ̀ o fẹ́ yà wèrè ni o fẹ́ yà wèrè o fẹ́ yà wèrè ni olórí bóyá pátá ló kó bẹ́ẹ̀ sí àti ẹ̀mọ́ inú mi olórí bóyá pátá wèrè kó bẹ́ẹ̀. ọmọ ọwọ́ mi ni láìlá aláàdì àmọ́ dáná láìlá yẹ àmọ́ gbọ́ láìlá ayé mi máa jẹ́ o ẹ pín sí méjì tẹ̀ fún mi inú ẹ̀ láìlá. ilé ayé ṣẹ̀yìn lọ sópin ọmọ ádámọ̀ ṣe rojú ayé ṣe rí láti bí ọdún mẹ́rin ní nǹkan tí ń le sí i kò sẹ́ni tí ó kàn nílé ayé ẹ̀kọ́ àfíìsì báyìí sí ẹkú jọ mẹ́ta. rẹpẹtẹ bọ́dá àfíìsì. ọjọ́ mẹ́ta ṣọwọ́ ń yá. adúpẹ́. bàbá ìpẹlẹ. dáàdì ṣé wọ́n mọ̀ pé dáàdì wọn ò sí mẹ́bàá mọ́ ni. ẹ̀ǹjà ìwọ gbọ́dọ̀ sọ fún ìyẹn ní gbàtà ìwájú kò tí abájọ tó kó òtà látàárọ̀ má mà ṣọ́ gbàtà ẹ kó o bẹ̀ lọ́n ká jébù gbájẹ. àbálẹ́gbà bá mi ńkọ́. àfíìsì kò sọmọ gidi láàrẹ o wá sálọ látijọ́ yìí o wá dé sí wa béèrè pé bàbá mi ńkọ́ gbogbo wa la mọ̀ kí bàbá rẹ ṣe jìyà lórí rẹ kò ẹ kó o dájú bàbá rẹ o torí gbogbo ipa ni bàbá rẹ sà kó o lè kàwé líò kọ́kọ́ ṣe jáàmù la kọ̀kọ́ pò kó mu ìyó máa ṣe lẹ́ẹ̀kejì bàbá rẹ jẹ́ owó lé oṣù mẹ́fà níbí ó jọ dédé rẹ lò ó kó ẹ o la fi gba jáàmù o wá làkàwé ọ̀hún gbogbo rẹ wàá ṣe sẹ́mu tán ó wà rántí bàbá ọ̀hún àti ẹ̀rù pé kò dáa fún ẹ ní nígbà wàá díjọ́ kan ní láńlọ́ọ̀dù wa bá dé ó bá ní ká kí dèdè wa kó oríire o pé òun rí ẹ nígboro ọ̀hún rí ẹ wà jíìpù lápọ̀n ìbọn ọlọ́run gbé kẹ́ẹ̀dé jíìpù tọ̀dọ̀ rẹ ní extra tire ìrìyàn máa ń dè mọ́ lẹ́yìn kan fi rọ́bà dúdú sí ṣáàpọ̀ ọlọ́run kò gbàdúrà rẹ ó wà rántí bàbá rẹ ó wá délé báyìí ó wá ń pé bàbá mi sá ó ń ṣọmọ gidi o ṣó ń gbọ́ mọ́tò rẹ̀ náà ńkọ́ àwa náà ti gbọ́ ṣó ń gbọ́ á ti gbọ́ olówó àná wọn ní ìbọn ti ṣe é lóore ó la fi bí ṣú wọn wá lé ẹ̀dànù síta kò sí nǹkan kan lọ́rẹ̀ mọ́ àfíìsẹ̀ aláàfíìsẹ̀ báwo ni ṣé ó yọ múrí kan. kò sí change lọ́nu báyìí. irọ́ ọmọkànfẹ́ fi rágàrí sẹ́wà tí mo nílé ní kí n lè fi ṣe tààrọ̀ iná ni o kò tó yọ múrí. owó mọ́tò ló kú lọ. owó mọ́tò ló kú lọ́rẹ̀ olóṣì ni ẹ ṣó gbọ́. babalẹ́gbà ẹ jọ̀ọ́ bọ́ná gbé bá mi lọ. àfíìsì báyọ̀ kí n fi kọ̀rọ̀ ibi tó ń pa mi mọ́ ẹ o èmi kò bá àwọn kúṣẹ̀ sọ̀rọ̀ kí kò bá ti yọ múrí kan má pè mí sọ̀rọ̀ rárá. bọ́dá àfíìsì ṣé ẹ gbọ́ ni wọ́n ti gbé dáàdì yín lọ́dọ̀ fámìlì yín ní Amùkòkò. wọ́n fẹ́ ra ta wọ́n fẹ́ ra ta. orí má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ adẹnuwọ̀ lágbàdo ìpìlẹ̀ ṣe mí ẹ̀dá má ṣe mí. lẹ́wọ̀n láti bọ̀. ní àfíìsì ni. mọ̀ kí ló wá dé. mo dé ẹnu ọ̀nà bọ̀dá Kárìmù wọ́n á rí i pé wọ́n tilẹ̀kùn wọn pa. kò sí nílé náà ló ṣe bá wọ́n bá wà nílé òní bá nú ilé ni. mo lọ sí Bádíà wọn ni wọ́n ti gbé bá mi wá láti Bádíà wá sí Amùkòkò ń bí lọ́dọ̀ bọ̀dá Kárìmù àwọn náà mo fi wá àwọn méjèèjì wá. ọ mà ta fún ọ o àkùkù bí ni ọ kí wọ́n mọ̀ bí ọ rárá ọ bẹ́tà ju pé bí wọ́n ṣe wá bí ọ sáyé lọ́yẹ̀ wọ́n fi ọ sí nǹkan oṣù dànù ni
ìwọ wá bàbá rẹ bọ̀ ní bàbá rẹ tó yẹ pé yóò kú yóò yẹ ikọ́ ni wọ́n fi gbé dé àyìn tí ó bá jẹ́ ọlá Kàrímù àtìyàwó rẹ̀ tí wọ́n ń tọ́jú ẹbí wọ́n náwó wọ́n nára ìwọ wá kẹsẹ̀ òsì méjèèjì léra wọn nísìn ṣé bá agbúrú ẹ lẹ́kọ̀ọ́ gbogbo bó ṣe ń náwó tó ń náwó bí ẹlẹ́dà tó ń gbé jíìpù tó ń kóbìnrin káàkiri ọwọ́ akẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọ́n nìkan kí wọ́n mọ̀ kúkú bí ọ̀sá yẹ ọ̀dà. Torí ẹ̀ náà mo ṣe wá pé kí n wá tọrọ àforíjì lọ́wọ́ wọn. Kẹ́tẹ́kẹ́tẹ́ ti kú ìsópin bàbá rẹ ti kú ìjẹta gbogbo àwa tá a wà nílé ìlàdáwó ọkọ̀ jọ tí wọ́n fi lọ rèé sí ńlọrin ọwọ́ adé nìsín ọmọ rẹ. Èrí mi o. gbẹ́dẹ̀ tóun. Èrí mi o. àdàbí ọgbẹ́ ọ sórí bẹ́ẹ̀dì ọjà bọ̀ ni. Ìlà èrí mi o. Ibo ni bàá mi kú. dákun. Ibo ni bàá mi kú. Lọ́ọ̀lọ́ bá mi mọ́mọ́. Ó bá yá ọ wà gbígbà lọ. Ọlọ́run ṣó ló lè dáríjì mi mọ́ báyìí. Ìrìn èèyàn sọ fún mi. Bọ̀dá Kàrímù náà pè mí o. Bá mi o. Bá fíìsì tí ò bí jù kan lọ. Ìmọ̀ọ́mọ̀ Ọlọ́run. Ìbéèrè wo mo wáyé ìbáyìí náà. Bá mi o. Bọ̀dá lánàá tí mo bọ̀ mo lè ti gbé báàgì mi máa tú o. Ẹ dákun ṣé mo lè rí mi sùn. Ẹnu tí mo fi joyin ẹnu tí mo fi jàdó ẹnu tí mo fi jẹ chicken tí mo fi jẹ Chinese. Àṣé tó ń tó lọ́dún eégún aláìlá orí mi o. Orí má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ Adénúwà ọ̀làgbàgbé ìpìlẹ̀ ṣe mí lọ́mọ. Ẹ̀dá má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ torí wọ́n mórè bẹ́ẹ̀ gbé wọn sórí ìtẹ́ ọba. Wọ́n á jábọ́ bẹ́ẹ̀ ni ẹ̀san ní èpè kọ́ wọ́n á tẹ́ ègún bọ́ èpè kọ́ wọ́n á tẹ́ ọmọ ènìyàn ẹ má máa wọ̀nà ẹ̀bùrú kiri ọ̀nà àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ ènìyàn tó gbin ọsàn tó fẹ́ ká lẹ́sẹ̀kẹsẹ̀ yóò wá ti ṣe àsìkò elédùà lójú. Yá mi ìrètí rẹ̀ pọ̀ gbọ́ àsúré tètè kọ́kọ́ kò kọjá ilé. Ìrọ̀ àrùn dẹ̀dẹ̀ kan kò ní sùn sọ́nà. Help me! Help me! Ohun ọwọ́ ènìyàn ò tó. Máa lọ fi gàngàn fà á. Tòrò ń jábọ́ léni lórí. Ká má bàa kábàámọ̀ ọmọ ènìyàn ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. Ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́. Gbogbo àfipáwó tó sọ lẹ́nu láì mọ̀ pa wọn sọ àpòyàkọ́. Ẹ̀tẹ́ ń bẹ fọ́mọ tó dẹ́tẹ̀ tí kò lè dá gbogbo. Orí má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ Adénúwà ọ̀làgbàgbé ìpìlẹ̀ ṣe mí rú. Ẹ̀dá má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ torí wọ́n mórè bẹ́ẹ̀ gbé wọn sórí ìtẹ́ ọba. Wọ́n á jábọ́ bẹ́ẹ̀ ni ẹ̀san ní èpè kọ́ wọ́n á tẹ́ ègún bọ́ èpè kọ́ wọ́n á tẹ́. Ohun ọwọ́ ènìyàn ò tó. Máa lọ fi gàngàn fà á.
tóró ń jábọ́ léni lórí. ká má bá kábàámọ̀ ọmọ ènìyàn ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ gbogbo àfipáwówó tó sọ lẹ́nu láì mọ̀ pa wọn sọ àpòyàkọ́ ẹ̀tẹ́ ń bẹ fọ́mọ tó dẹ́tẹ̀ tí kò lè dá gbogbo orí má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ adẹnuwọ̀ lágbàgbé ìpilẹ̀ṣẹ̀ mi rú ẹ̀dá má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ torí wọ́n mórè bẹ́ẹ̀ gbé wọn sórí ìtẹ́ ọba wọ́n á jábọ́ bẹ́ẹ̀ ni ẹ̀san ní èpè kọ́ wọ́n á tẹ́ orí má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ adẹnuwọ̀ lágbàgbé ìpilẹ̀ṣẹ̀ mi rú ẹ̀dá má ṣe mí lọ́mọ lẹ́lẹ̀ torí wọ́n mórè bẹ́ẹ̀ gbé wọn sórí ìtẹ́ ọba.